ṣètò ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ́fẹ́lẹ́ wòrán nàbì tọmọ ẹ̀ tó jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára kò bá já sí pọ́rọ̀rùn ká pẹ́ gan omi ọpọlọ máa bóbi ṣọ̀tá ìlara. Ọlọ́run dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbà wọ́n láàyè lórí òdodo kò mọ̀ sẹ́ni tọ́jọ́ àfàlẹ́ lórí àdàmà àdàmà àlè ìlọrí. Àdàmà àdàmà àlè ìlọrí. Àdàmà àdàmà àlè ìlọrí. Ṣé ikú bí bọ́lá ṣàlàrólé? Ṣé ikú àbí bọ́lá ìlàrólé? Bọ́tà fẹ́ bọ́tà bá kọ̀ kò jẹun kankan. Ẹni aláwọ̀ mi bá yàn ṣàlàsíwájú tó ẹ̀gá ó pé kò yìn má dùn gidi gan. Àdàmà àdàmà àlè ìlọrí. 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 Sí ẹniwájú kódà bí mo bá bẹ̀gbẹ̀ ru àwọn ọmọ irúṣẹ́ wọn Ádámà ṣáni kí wọ́n jẹ́ má ṣe fún mi lọ́mọ gbàjẹ́ rí mọ́ mi. Àdàmà àdàmà àlè ìlọrí. Àdàmà àdàmà àlè ìlọrí. Ohun tó wẹ́lẹ́nu ló lè fẹnu sọ ìwọ̀fà lẹ́nu ní Yorùbá máa ń wí bọ́wú ẹ̀ ó pé tọ́kì ṣàlọ́ fẹ́ bí ọmọ bí Ádámà
ẹni bá sọ wí wọ́n wà wọ́n wí fáráyé wọ́n sì kà wá tíra ẹ̀ tó dẹ̀ ti ṣe tòun lọ bá dúláwọ̀ àtìlẹ̀ funfun bẹ́yà lòun rí irú ẹ̀ kó ṣe yí lé ní. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn kéwú ṣọ̀rọ̀ kẹ́ oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wò. Oníye ọdún tá ń lò nílẹ̀ kẹ́wò tó sì jẹ́ pọ̀ tún níwọ̀n tọ́lẹ̀ rí kẹ́ ṣebí ṣẹ́wó Ádámọ̀ lọ́lọ́run rán wá lẹ́ni tó fi mímọ́ fọ̀làjú bọ̀ kẹ́wò. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Ẹni bá sọ́pọ̀ yín ọdún ní ń tọ́rí ó lè jẹ́ kó tó tọ́ wò ló ti mú jọgbọ́ bẹ́yà bá sọ́pọ̀ Ádámọ̀ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bàjà ẹ má bá wí rárá ajẹ́pọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Ó tún lè jẹ́ bọ́rọ̀ mi ẹ̀ tó dẹ̀ ń jọ níṣẹ́ lọ tí lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀gà pẹ̀lú lórí tó lóhùn ò fẹ́ rú ẹ̀ nínú ìrànwọ́ ó lè jọ pátá Ádámọ̀ lórí níṣẹ́. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré ta ló bá màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bálí sọ̀nà pé ta ló fi jọ bí ó sì ti Ádámọ̀ ṣó lè kéwò báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Sáúdí. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Ọmọ kẹwò Ádámọ̀ ọpẹ́ ní kádà fọba tó fà bíbó là ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáta kí láyé fẹ́ wí àwọn tí ó dá nǹkan mọ̀ ọ́ bá gbàjọba. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Ṣẹ̀ṣẹ̀ tún ní kọ́ máa gbẹ̀yìn ẹ̀yà rẹ̀ ṣẹ̀fẹ̀lẹ̀ òrà nàbì tọmọ ẹ̀ tó jíṣẹ́ ìwẹ̀dà ní ká pẹ́ gan ká ṣe lára bó bá já sí pọ̀ rọrùn ká pẹ́ gan omi ọpọlọ má bóbi ṣọ̀tá ìlara. Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlórí. Ọlọ́run dákun máa pa mùdírù kíákíá nítorí pàwọ́ lọ fáwùjọ wa wọ́n pọ̀ níbi ká láyà ká sọ títọ́ wọn ò dẹni gbà wá láàyè lórí òdodo kò mọ̀ sẹ́ni tọ́jọ́ àfàlè lórí Ádámọ̀ Ádámọ̀ àlè ìlọrí.
ẹni bá sọ́pọ̀ yín ọdún ní ń tọ́rí ó lè jẹ́ kó tó tọ́ wò ló ti mú jọgbọ́ bẹ́ẹ̀ bá sọ́pọ̀ àdàmọ̀ orí nǹkan ṣe ẹ jọ̀wọ́ ẹ má bá jà ẹ má bá wí rárá ajẹ́pọ̀ ti yá wèrè àbò ti sá lórí. Ọ̀tún lè jẹ́ bọ́rọ̀ mi tó dẹ̀ ń jọ níṣẹ́ lọ tí lọ nílùú nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀gà pẹ̀lú ìlọrí tó lọ́hùn ò fẹ́ rú ẹ̀ nínú ìrànwọ́ ó lè jọ pátá dàmọ́ lórí níṣẹ́. Ọmọ tó sọ pé ká bàbá òun kéré àlọ́ba màmá rẹ̀ sùn tó fi lóyún ẹ̀sìn bá mi bálí sọ̀nà pẹ̀tà lọ́ fi jọ bí ó sì ti àdàmọ̀ sólè kéwò báwo ló ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Saudi. Ọmọ kẹwò àdàmọ̀ ọ̀pẹ nìkadà fọba tó fà bí bọ́lá ìṣàánú wa bó bá jà kó tí lè ta lọ́gbẹ̀yìn bàbá tó ti gbẹ̀hùn tó dáta kí láyé fẹ́ bí. الحمد لله رب العالمين رب السماوات ورب الأرض الذي يفعل ما يشاء ويحكم ما يريد على عباده إنه على كل شيء قدير والصلاة والسلام على رسول الأمين نبي الرحمة سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من آمن به وبدعوته واتبع هداه إلى يوم الدين أما بعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àgbáńláyé ọba tó ní sánmà àtìlẹ́lẹ̀ ọba tí máa dára bó ti hùn lórí àwọn ẹ̀dá rẹ̀ a máa ṣe ń tó hùn a sì máa ṣe ń tó fẹ́ ọba yìí náà ni ọba tí ó tún fún wa láǹfààní káwà ń bẹ ìwà ń bẹ yẹn náà la fi ń láǹfààní ká dá sí tá a bá sí ń bẹ mọ́ a ní lè dá sí ọba tó wá ní káwà ń bẹ yìí Ọlọ́run jẹ́ á tún lè máa wà ń bẹ ìwà bẹ ṣe ẹ̀kọ́ ní kìnìún ni so Ọlọ́run jẹ́ á lè máa wà ń bẹ kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wọ̀ wá kó sì ràn wá lọ́wọ́ kó rọ̀ wá lọ́rọ̀ àwa tọrọ kẹ́gẹ́ fún aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam èyí ọkọ̀ pátápátá tẹ́ bá kó fẹ́ kọ́ ẹ̀kọ́ so ọlọ́mbà wa kí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àti gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì àtàwọn sàhábà rẹ̀ àwọn tí wọ́n bá ànábì lọ ayé tí wọ́n sì lọ ayé wọn lọ́nà tó dáa Ọlọ́run dákun bá wa kẹ́ wọn kó sì bá wa gẹ̀ wọ́n bí akila ilaha illallah à ń fi àsìkò yọrọ ẹ̀yin ọmọ ìyá wa pé ká dákun ká má bínú kìí ṣe pà ń ṣe fàárí àwọn ètò bí kíní yóò ṣe dúró náà ni ó fún wa ní ìdádúró díẹ̀ kó ló Ọlọ́run dákun kó bá wa gbàdúrà kó wá wa kó sì ràn wá lọ́wọ́
kọ́lọ́n wọlé àfẹ́ ọlọ́run àti fẹ́ anabi Muhammad àti fẹ́ alukur'ani tá a ní síra wa ọlọ́run dákun má yọ wá kúrò lágbo àwọn ẹni ọlọ́run kọ́lọ́n dákun lékún wa nínú gbàgbọ́ kó sì lékún wa nínú dẹ̀ra àwa tara bẹ́ẹ̀ àtọrọ kẹ́gẹ́ fún àwọn tí wọ́n ti lọ tọ́lọ̀ ní kíkẹ́ tọ́ sí wọn wọ́n ṣiṣẹ́ rí láyé láfi rántí wọn tá àgbàgbé wọn Maulana Sheikh Adam Sheikh Islam Sheikh Alam Adam Abdullahi Al-Alori ọlọ́run dákun bá wa kẹ́ wọn bákan náà Maulana Sheikh Kamaluddin Al-Adabi wa Sheikh Yusuf Al-Abwaji ọlọ́run bá wa kẹ́ wọn ládàáyárí Maulana Sheikh Mustapha Sanglulu Sanusi rahmatullahi ta'ala alayhi ọlọ́run bá wa kẹ́ wọn náà àtàwọn bàbá wa mẹ́ta Maulana Sheikh Muhsin Edu wa Sheikh Abdullatif Amuni wa Sheikh Jirjis Akodo gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà àwọn irinṣẹ́ Sheikh Adama ni wọn ọlọ́run dákun bá wa fi àlìjánná ṣe sàárà fún kó wa wọn kárí gbogbo àwọn táwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn ọlọ́run dákun bá wa kẹ́ wọn àwọn tí wọ́n wá kù láyé látọ̀rí Maulana Sheikh Adam Sheikh Habibillah Habibi Rahman Habibi Rahim Habibi Malaika Habibi Almalayin ọlọ́run dákun jẹ́ kí wọ́n gùn lẹ́mìí fún wa kán sì pẹ́ fún wa bàbá náà dá púpọ̀ wallahi summa billahi alladhi la ilaha illa huwa ẹni tí ó mọ̀ lè mọ̀ àmọ́ wàá tá a mọ̀ ọlọ́run ní ká mọ̀ a sì dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kìí ṣe pé à ń bù mọ́ bí wọ́n ti rí náà láwíhùn ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n bàbá tí wọ́n ríra wọn sì rípò tí wọ́n wà yẹn náà ló jẹ́ kí wọ́n máa rí àwọn èèyàn ni wọ́n fi ń ra wa kéékèèké yìí náà ọlọ́run dákun má mójú kúrò lára wọn títí láéláé má sì jẹ́ kí ìbàjẹ́ wọnú gbogbo nǹkan ní wọn èyí tí ọlọ́run wá ní kí wọ́n máa darí ẹ̀ lọ́wọ́ yìí ọlọ́run jọ́ rẹ̀ mi fi darí ẹ̀ kán sì lálàáfíà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ gbogbo ẹni bàbá wa ṣe àmì ọlọ́run jó rí bẹ́ẹ̀ fóun náà aburú ò ní kàn wọ́n o wọn à ní rọ lápá o bàbá ò sì ní fọ́ lójú o wọn à ní rọ lẹ́sẹ̀ o àrùn tí máa dèèyàn mẹ́lẹ̀ tí ò ní lè ṣe tọ́lọ́run tí ò ní lè sọ tọ́lọ́run ọlọ́mọdé ó kọlù wọn bí akila ilaha illallah wala hawla wala quwwata illa billah kárí gbogbo àwọn tí wọ́n wà láàyè àléfà nínú ìsìláàmù wa yìí tí wọ́n ń ṣiṣẹ́ ọlọ́run ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn kó sì bá wa ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó bá wa ṣe wọn dáadáa àwọn táwọn náà wá jáde lára wọn ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wọn àwọn tí ń bẹ láyé nù wọn ọlọ́run jọ́gùn lẹ́mìí lálàáfíà má fi wọ́n dà wá láàmú má sì fà wá náà kó nira bá wọn bákan náà àwọn tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn kó sì bá wa ṣe wọn lọ́mọ àlìjẹ́nnà bí akila ilaha illallah muhammad rasulullah sallallahu ta'ala alayhi wa sallam naam ẹni tí ó kàn lónìí ní àná pé a fẹ́ sọ̀rọ̀ nípa atawassul bil anbiyahi wa salihin aw bil salihin wal awliya a fẹ́ sọ̀rọ̀ nípa tawassul bil anbiyahi wal mursalin ìfiọlá àwọn ànábì Ọlọ́run tọrọ tàbí ìfọlá ànábì Muhammad tọrọ tàbí ìfọlá àwọn ẹni Ọlọ́run tá a rí wọn pé àwọn wọ̀nyí wọ́n súnmọ́ Ọlọ́run Ọlọ́run náà sì júwe ara rẹ̀ pé wọ́n súnmọ́ mi ìjà lè fọlá àwọn tọrọ náà la fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn àlánkínà ń pè ní atawassul ìta ń pè ní atawassul lọ́dọ̀ àwọn àfáàní wípé huwa talabu usuli manfa'atin aw intifa'i mudarra min Allahi bi dhikri ismi nabiyyin aw waliyyin ikraman lil mutawassil bihi ìta ń pè bẹ́ẹ̀ náà ni káwákásọ̀ ìyẹn ni pé ìwà ìrí àǹfààní ìtẹ̀yàn lè fi wá ìkófà kéèyàn máa wá àǹfààní kan kéèyàn wá fẹ́ fi nǹkan yẹn béèrè lọ́dọ̀ Ọlọ́run awin difa'i mudarra tàbí èèyàn tiẹ̀ fẹ́ dáàbò bora rẹ̀ ká burú kan mẹ́ṣẹ̀hún min Allah èèyàn wá fẹ́ béèrè lọ́dọ̀ Ọlọ́run bidhikri ismi nabiyyin pẹ̀lú ìlókọ ànábì Ọlọ́run kan láti fi bẹ Ọlọ́run ọba ní aw waliyyin tàbí èèyàn lórúkọ wòlíì kan ikraman lil mutawassil bihi láti bẹ kó máa jẹ́ àpọ́nlé tàbí ń tìtorí àpọ́nlé tọ́lọ́run fẹ́ nìyẹn la fi ń ṣe bẹ́ẹ̀. ìbéèrè wa ni pé al yajusu am la yajus ìjẹ́ ń tó lẹ́tọ̀ọ́ ni tàbí kò lẹ́tọ̀ọ́ ká tó lọ bẹ̀ yóò wù mí ká gbọ́ nínú tí àwọn tí wọ́n jẹ́ àwọn shuyukhul islam lásìkò táwa yìí àwọn dókítà wa nínú àwọn àfáẹ̀sìn tá a sì mọ̀ yí pé alágbọ̀yé ẹ̀sìn ni wọ́n a fẹ́ ká gbọ́ ní tí wọ́n wí lórí tawassulu yìí
ọ̀rọ̀ àwọn àfáà méjì ní àgbọ̀ èyí tí ó jẹ́ ti dókítà wa nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà àgbà nínú sunna, a sì gbọ́ ti àwọn bàbá wa náà fadilatu sheikh Dhikrullah Ash-Shafi'i, bàbá dáadáa ọlọ́mọba wa járe wọn pẹ́. Ká tó wá wọnú ọ̀rọ̀ yẹn wípé ká gbé ọ̀rọ̀ méjèèjì wò. Àwọn kan ní pé a kọ́kọ́ gbọ́ ti dókítọ̀ ẹ jẹ́ àkọ́kọ́ gbọ́ ti àwọn sheikh Dhikrullah. wọ́n náà gbọ́ tí wọ́n ní a nídìí àti sún kiri ìsíwájú torí pé ó pọ̀ díẹ̀ àmọ́ bí tá a fẹ́ lò ń bẹ̀ torí pé ẹ dákun torí Ọlọ́run ó kù díẹ̀. ẹnìkan ẹni rere gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run wà ń bẹ láyé káwá lọ òní ọlá ni wọ́n kò lè lórí pé a lè fi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ Ọlọ́run. Ó wá ń bẹ́ tẹnu òkò lórí kankan pé díẹ̀ sún sẹ́yìn díẹ̀. a bá ṣe fọ́lọ́n fún ara wa ká ti sẹ́ẹ̀rẹ̀ wa síwájú, òkúta wá wọlé wọn lórí, wọn lè kó lábẹ́ òkúta yẹn, wọn sì lè gbé. àti wí eléyìí ní conference yìí kí a mọ èèyàn lẹ́ni rẹ̀ gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run tó wá ń bẹ láyé káwá lọ sí ọ̀dọ̀ rẹ̀ ká sọ yìí pé ó ṣàdúrà fún wa. Mẹ́tẹ̀ẹ̀ta yìí gbogbo àfẹ́sìn pátá ni wọ́n kò lè lórí pé a lè fi ṣe àtẹ̀gùn lọ́sọ̀dọ̀ Ọlọ́run. Ó wá ń bẹ tẹnu òkò lè lórí. ìyẹn gangan la fẹ́ gbọ́. ọ̀tọ̀ ó ní ọlá iyì bóyá táwọn ànábì Ọlọ́run tàbí táwọn màlẹ́kà tàbí ẹ̀dá kanú ẹ̀dá àwọn èèyàn, wọlá ànábì, wọlá Musa, wọlá Isa, wọlá Ibrahim, wọlá Jibirilu, wọlá Mikael, wọlá Ṣubai. ìyẹn la fáǹfà mara wọn lọ. mọ́gá béèrè lórí ọlá ànábì, àwọn kan faramọ́, kan faramọ́. Àwọn tí wọ́n faramọ́ wọ́n máa ń lo ọ̀rọ̀ kan, tawassalu bi jahi bayna jahi inda Allah azim. Ẹ fi iyì mi tọ́lọ́dọ̀ Ọlọ́run torí pé iyì mi ó tóbi. Wọ́n lánàbì ló wí. Àwọn yẹn wá gbà yìí pé wọ́n mọ̀ kó lánàbì tọrọ. Àwọn kọ́nà àbá aládìs wọ́n náà wádìí àdísì títí kìí ṣe àdídọ́lá láàfíà orí díẹ̀ kásákò ń bẹ̀. tàbá bọ̀ tàbá fẹ́ sọ àwọn sọ yí pé ká fi ọlá ànábì tọrọ, ẹnu àwọn àpá òkò lé lórí, akánlọ́dá akání ọ̀dá. Sotiye gbọ́dọ̀ bá kó ọ̀rọ̀ méjèèjì papọ̀, àwọn tí a ní a máa fọlá ànábì tọrọ yẹn lọ́rọ̀ wọn fẹsẹ̀ nílẹ̀ tí wọ́n ń tán láti fi tọrọ lọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ sódìjà. ṣùgbọ́n àti rí náà àbá àṣáájú tó fara mọ́, ẹnu ọjọ́ fara mọ́, ó ti di mas'alatun khilafiyya, ọ̀rọ̀ tí ẹnu àwọn àfókùnrin lórí. Torí díẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ mi tẹ́ ń wò yìí, àwa kì í fọlá ànábì tọrọ. àìdá ká fi orúkọ Ọlọ́run tọrọ, gàgá bí àwọn asẹ́rí dáwà gan ṣe tọrọ, tàbí kárí ẹnìkan lẹ́ni rí láàrin wa tó kù wà láyé pé ó ṣàdúrà fún wa. ṣùgbọ́n náà ká bá sọ pé owó àgbáde fi tọrọ, àwọn náà lẹ́rìí. eléyìí ó ní ìmọ̀ tí ó dojúrú bó ṣe rí nù. bẹ́ẹ̀ bá wá kó ọgọ́rùn-ún tí àjọ tí ń sọ̀rọ̀ yìí, ẹ̀ lè bá yàtọ̀ tí mo sọ yìí nínú ẹ̀. ìgbẹ́kẹ̀lé ká sọ ní pé kò sí ká fẹ́lẹ́ lẹ́mìí tọrọ, ọ̀rọ̀ apá kan lọ sọ yẹn. a
lè bọ́lá ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn abákan wọn náà ń sọ yẹn ìbòdò dúró sí ni ní ìsìn ẹ ti mọ bí mo dúró sí. naam alhamdulilayi rabbil alamin a dúpẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa torí pé tẹ́ bá gbọ́rọ̀ àwọn bàbá wa yìí wọ́n ṣe i'tidal lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé a lè fọlá ànábì tọrọ àtàwọn tí wọ́n gbà pé a lè fi ọlá ànábì tọrọ wọ́n sì dún lórí pé àdíìsì tí àwọn tí wọ́n lá lè fọlá rẹ̀ tọrọ dúró lórí náà ní pé wọ́n lá ànábì sọ yìí pé tawassalu bi jahi fa inna jahi inda Allahi azimun pé ẹ máa fi iye mi ànábì tọrọ torí pé iye mi ànábì tóbi lọ́dọ̀ Ọlọ́run wọ́n láwọn àfáà nígbà tí wọ́n wo àdíìsù yẹn lọ títí wọ́n rí i pé kò lálàáfíà èyí tá a fẹ́ mú wá ni pé ó lẹ́tọ̀ọ́ káfọlá ànábì tọrọ kódà súnà ànábì ni ṣàpè èyí ti kó nu wípé ìrònú àwọn àfáà kan tàbí kèé ṣèrònú àwọn àfáà kan àmọ́ alhamdulillah àwọn bàbá wa yóò kó dànù ìta bùkátà ní ìsìláàmù nu ibi tí wọ́n bá dúró lé lórí má dá tẹlòmíìnù ṣàpè ìbéèrè tá a fẹ́ béèrè ni wípé el yajuzu em la yajuz ìjó lẹ́tọ̀ọ́ tàbí kò lẹ́tọ̀ọ́ àti ìrẹ́dí àti dáhùn ìbéèrè yẹn bọ́ adúgbò lọ́dọ̀ àwọn bàbá wa torí pé wọ́n ṣe i'tidalu púpọ̀ àmọ́ wọ́n sì sọ ibi táwọn dúró sí pé ibi tí àwọn àfáà kan dúró sí ni pé ó lẹ́tọ̀ọ́ àwọn kan ní kò lẹ́tọ̀ọ́ kó àwọn sì ní ẹ̀rí àmọ́ súnà ìsìláàmù ni kódà nínú ṣàríà ni àwọn padà dáhùn yẹn ẹ wá jẹ́ àgbọ́ ti bàbá wa ẹlẹ́ẹ̀kejì tí wọ́n jẹ́ Dr. Sharaf kọ́lọ̀ ń bá wa ṣe dáadáa fún wọn ẹ jẹ́ àtẹ́tí ká gbọ́. ẹ máa fi ànábì sallallahu alaihi wasallam tọrọ àwọn àdéhìí yẹn àdéhìí kọ̀ǹdẹ̀ ni wọ́n nínú kọjá rọ́ wọn pa má ànábì sallallahu alaihi wasallam àbí àdéhìí tí ò fẹsẹ̀ rìn rẹ̀ nínú rẹ̀ ní àdéhìí kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi inda Allahi azim ẹ máa fi yé mi ẹ máa fi tọrọ ní tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yìí mi tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdéèsì tó fẹsẹ̀ rinlẹ̀ rárá lápẹ́rù rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fánu sọ pé bóòlù àṣẹ ní fọlá ànábì tọrọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn káká kọ́ kí ó gidi wọn kákún ní tìfẹ́ ni wọn tó bá ti pàpè tó bá ti pe àpèjẹ rẹ̀ fún wọn nínú ẹ̀mí wọn òun náà ni wọ́n máa jẹ́ torí òfin Ọlọ́run bá ló gbọ́ yẹn kò sí nínú ìlànà àwọn kẹtẹ lè fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run yàtọ̀ sísẹ́ rí tẹ́ẹ̀sí òun náà ni àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ Ọlọ́run ní walillahil asmaul husna fad'uhu biha tọ́lọ́run làwọn orúkọ ẹni ìtọ́rẹwájú ẹ máa fi wọ́n pe Ọlọ́run wọ́n wàá mà nípa àwọn orúkọ Ọlọ́run ọ̀ máa fi pe Ọlọ́run Ọlọ́run ní kẹ́ máa fi lẹ́yìn ṣàtẹ̀gùn síwájú bẹ́ẹ̀ náà ni a tún lè tọrọ lọ́dọ̀ ẹni ire ẹni Ọlọ́run wípé kó má gbàgbé wa nínú àdúrà kó máa bá wa ládùá sọ eléyìí ọ̀tọ̀ súnà ṣùgbọ́n lẹ́ni rí ẹni Ọlọ́run ẹsẹ̀ pé yóò jókòó kalẹ̀ yóò wá tẹ́bà tí ẹ máa gbádùn àyínwá ká máa bá yín ṣe nítorí pé lẹ́yìn náà àmì pé kìí ṣẹni rí ni wọ́n sì lè jókòó kalẹ̀ kó ní kó máa gbádùn àwọn tó bá jẹ́ pé ìwọ bá jẹ́ èèyàn gidi. mo fẹ́ kí ẹ gbọ́ ibi tí àwọn bàbá wa dé yìí wọ́n ní bẹ́ẹ̀ yàn bá jókòó táwọn èèyàn ń gbàdúrà wá bá ó túmọ̀ sí pé ẹni yẹn èé ṣèyàn rí ẹ dákun àwọn tí wọ́n ń lọ gbàdúrà bá nàbì ìjọ ó túmọ̀ sí pé àná Muhammad èé ṣèyàn rí mo kàn fẹ́ ká kàn mú bẹ̀ yẹn dání. ẹnu iṣẹ́ rẹ̀ nìwọ náà wà ẹ wá pàdé pẹ̀lú ẹnìkan ọ wá ní ẹ dákun ẹ rántí mi nínú àdúrà yín eléyìí kò sí tó burú mbẹ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ̀ tí yín tẹ́ sí tó ṣe pé kò sí kárí mi mbẹ ẹ fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run àdúrà yẹn ọgbà náà. náà adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run màá fẹ́ kẹ́ ẹ tún gbọ́ ọ̀rọ̀ bàbá wa yìí lẹ́ẹ̀kan sí. pé ẹ máa fi ànábì sallallahu alaihi wasallam tọrọ. wọ́n bi wọ́n léèrè yìí pé ǹjẹ́ a lè fi ìyàtọ̀ láànẹ́bì tọrọ ìdáhùn wọn tí wọ́n mú wá nù. àwọn àdéhìí yẹn àdéhìí kọ̀ǹdẹ̀ ni wọ́n. nínú kọjá rọ́ wọn pa má ànábì sallallahu alaihi wasallam àbí àdéhìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní àdéhìí kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi inda Allahi azim ẹ máa fi yé mi ẹ máa fi tọrọ ní tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yé mi tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ rárá lápẹ́rù rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fánu sọ pé bó la ṣe ní fọlá ànábì tọrọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn káká kọ́ kí ó gidi wọn. mo fẹ́ kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn káká kí ó gidi wọn kákún ẹ̀túnbọ̀. kákún
ntí ìfẹ́ ni wọn tó bá ti pàpè tó bá ti pe àpèjẹ rẹ̀ fún wọn nínú ẹ̀mí wọn ó máa jẹ́ torí òfin Ọlọ́run ọba ló gbọ́n yẹn kò sí nínú ìlànà àwọn nǹkan tẹ́ lè fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run yàtọ̀ sísẹ rí tẹ́ ṣe alhamdulillah òun náà ni àwọn orúkọ Ọlọ́run àtàwọn ọ̀rọ̀. a rí pé nísìnyí mo fẹ́ káwọn èèyàn ká gbọ́ bíi tí bàbá wa wí yẹn pé àwọn tí wọ́n ka ọ̀rọ̀ mímọ̀ kún yẹn pé àwọn aláìmọ̀ kan ní máa wí bẹ́ẹ̀ àmọ́ tí àwọn dókítà wí astaghfirullah alazim ẹ gbọ́ bí bàbá wa Dhikrullah Shafi'i yóò wù mí ká tún gbọ́ tí wọ́n yẹn ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. wọ́n náà gbọ́ kí wọ́n ní kí a fọlá nábì tọrọ kódà lọ́sọ́dọ̀ Ọlọ́run àkànṣe àtẹ̀wọ́lọ́sọ́dọ̀ Ọlọ́run ó ní pẹ̀lú àwọn orúkọ Ọlọ́run àtàwọn àròyìn rígbà ẹ̀fún mi gbogbo àfẹ́sìn pátá ẹnu wọn kò wà lè lórúkọ Ọlọ́run a lè lòròyìn Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì tẹ́nu wọn tó kò lé lórí wà ń bẹ láyé káwá lọ sí ọ̀dọ̀ rẹ̀ ká sọ yí pé ó ṣàdúrà fún wa mẹ́tẹ̀ẹ̀ta yìí. ẹgbọ́n táwọn ṣéèkì sọ ń bí báyìí wọ́n ní ní tẹ́nìkan bá wà láyé a lè lọ bá a ká ní kó ṣàdúrà fún wa léyìí táwọn dókítà takò pé àwọn aláìmọ̀kan ní mẹ́ wíwú ẹ̀. ó ní ọlá iyì bóyá táwọn ànábì Ọlọ́run tàbí táwọn màlẹ́kà tàbí ẹ̀dá kan nú ẹ̀dá àwọn èèyàn wọlá ànábì wọlá Musa wọlá Isa wọlá Ibrahim wọlá Jibirilu wọlá Mikael wọlá Sheubai ìyẹn là ń fa nǹkan mọ́ra wọn lọ. mọ́tẹ́ béèrè bẹ́ẹ̀ béèrè lórí ọlá ànábì àwọn kan faramọ́ nǹkan faramọ́ àwọn tí wọ́n faramọ́ wọ́n máa ń lo ọ̀rọ̀ kan tawassalu bijahi bayna jahi inda Allah azim ẹ fi iyì mi tọ́lọ́dọ̀ Ọlọ́run torí pé iyì mi ó tóbi wọ́n lánàbì ló wí àwọn yẹn wá gbà yìí pé wọn kò lánàbì tọrọ àwọn kánú àbá aládìs wọ́n náà wádìí àdìsí títí kìí ṣe àdìtọ́lá láàfíà torí díẹ̀ lásàkó ń bẹ̀ tàbá bọ̀ tàbá fẹ́ sọ àwa sọ yìí pé ká fi ọlá ànábì tọrọ ẹnu àwọn àpá òkò lé lórí akánlọ́dá akánlọ́dá sotiye gbọ́dọ̀ bá kó ọ̀rọ̀ àwọn méjèèjì papọ̀ àwọn tí a ní àmàfọlá ànábì tọrọ yẹn lọ́rọ̀ wọn fẹsẹ̀ nílẹ̀ tí wọ́n dá ńlá lè fi tọrọ lọ ṣùgbọ́n àgbọ́dọ̀ sódìjà ṣùgbọ́n àti rí náà bá aṣáájú tó fara mọ́ ẹnu ọjọ́ fara mọ́ ó ti di mas'alatun khilafiyya ọ̀rọ̀ tí ẹnu àwọn àfọkùnrin lórí torí díẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí ẹgbẹ́ àwọn ẹlẹgbẹ́ mi tẹ́ ń wò yìí àwa kì í fọlá ànábì tọrọ àyídà ká fi orúkọ Ọlọ́run tọrọ gàgá bí àwọn asẹ́rí táwa gan ṣe tọrọ tàbí kárí ẹnìkan lẹ́ni rí láàrin wa tó sì wà láyé ká sọ pé ó ṣàdúrà fún wa ṣùgbọ́n náà ká bá sọ fọ́ wú àpáde fi tọrọ àwọn náà lẹ́rìí eléyìí ó ní ìmọ̀ tí ó dojúrú náà alhamdulillah bó ṣe rí nu alhamdulillah bẹ́ẹ̀ bá wá kó ọgọ́rùn-ún tí àjọ ti ń sọ̀rọ̀ yìí lè bá yàtọ̀ sí tí mo sọ yìí nínú ẹ̀ ìgbẹ́kẹ́ni ká sọ wípé kò sí káfọ́lá lámìtọ́rọ ọ̀rọ̀ apá kan lọ sọ yẹn a lè bọ́lá ànábì sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn apá kan wọ́n náà sọ yẹn níbo ló dúró sí ni ní ìsìn ẹ ti mọ bí mo dúró sí. náà alhamdulillah tá a bá gbọ́ ní táwọn sheikh sọ ń bì
wọ́n ní tá a bá kó ọ̀rọ̀ àwọn àfáà méjèèjì papọ̀ wọ́n láwọn tí ọ̀rọ̀ wọn tẹ̀wọ̀n jù làwọn tí wọ́n sọ yìí pé a gbọ́dọ̀ fi ọlá ànábì tọrọ. Alhamdulilayi bàbá wa ni wọ́n àfáà dáadáa ni wọ́n àmọ́ àgbà yìí ń wọlé ẹ sì rí nínú ọ̀rọ̀ yìí pé súnú ànábì ní káfọlá ànábì tọrọ àmújáde àmọ́ kì í ṣe páwa láwa máa sọ yìí hùn bọ́n mo tún fẹ́ ká tún gbọ́ ti àwọn dókítà lẹ́ẹ̀kan sí káwa náà kájọ fi làákàyè wo ẹ rí i pé bàbá wa Dhikrullah Shafii. ẹ máa fi ànábì sallallahu alaihi wasallam tọrọ àwọn àdéhìí kọ̀ǹdẹ̀ ni wọ́n nínú kọjá rọ́ wọn pa má ànábì sallallahu alaihi wasallam àbí àdéhìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní àdéhìí kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi 'inda Allahi 'azim ẹ máa fi yìí mi ẹ máa fi tọrọ tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yìí mi tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ rárá báyà pẹ̀lú rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fánu sọ pé bó la ṣe ní fọlá ànábì tọrọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn ká kọ́ kí ó gidi wọn ká kún ntí ìfẹ́ ni wọn tó bá ti pàpè tó bá ti pe àpèjẹ rẹ̀ fún wọn nínú ẹ̀mí wọn òun náà ni wọ́n máa jẹ́ torí rẹ̀ fún Ọlọ́run bá ló gbọ́n yẹn kò sí nínú ìlànà àwọn nǹkan tẹ́ lè fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run yàtọ̀ sísẹ́ rí tẹ́ ṣe òun náà ni àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ Ọlọ́run ní walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́run làwọn orúkọ ẹni ìtọ́rẹwà jù ẹ máa fi wọ́n pe Ọlọ́run wàá wàá mà nípa àwọn orúkọ Ọlọ́run ọ̀ máa fi pe Ọlọ́run ní kẹ́ máa fi lẹ́yìn ṣàtẹ̀gùn síwájú bẹ́ẹ̀ náà ni a tún lè tọrọ lọ́dọ̀ ẹni ire ẹni Ọlọ́run wípé kó má gbàgbé wa nínú àdúrà kó máa bá wa ládùà sọ eléyìí ọ̀tọ̀ súnà ṣùgbọ́n lẹ́ni ire ẹni Ọlọ́run èsì pé yóò jókòó kalẹ̀ yóò wá tẹ́bà tí ẹ máa gbádùn àyín wa ká máa bá yín ṣe nítorí pé lẹ́yìn náà àmì pé kì í ṣẹni ire ni wọ́n sì lè jókòó kalẹ̀ kó ní kó máa gbádùn àwọn tó bá jẹ́ pé ìwọ bá jẹ́ èèyàn gidi ẹnu iṣẹ́ rẹ̀ ni wọ́n náà wà ẹ wá pàdé pẹ̀lú ẹnìkan wá ní ẹ̀dákun ẹrántí mi náà àdúrà yín eléyìí kò sí tó burú mẹ́ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ eré tí yín tẹ́ ṣe tó ṣe pé kò sí kárí mi bẹ́ẹ̀ ẹ fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run àdúrà yín ọgbà náà. Naam, alhamdulilayi rabbil alamin a rí i pé a ti gbọ́rọ̀ àwọn bàbá wa méjèèjì bàbá sì gbé síra wọn a rí i pé kan balance jù kan lọ bí yàrá bá wo ti dókítà wí a kọ́ rí i pé wọ́n sọ pé ọ̀rọ̀ àwọn aláìmọ̀kan ni àmọ́ a wà mẹ́ lálẹ́ ìbọ̀rọ̀ aláìmọ̀kan ni àbọ̀rọ̀ ní mímọ̀ àwọn kọ́ ni wípé ibi abárírande láyé ni ká sọ̀rọ̀ mọ́ ibi abáríranmẹ́ láyé ni ká sọ̀rọ̀ mọ́ ká sì mẹ́mẹ́ lérò pé kinní kan ò sí ńgbà táwa ò tí ì rí nǹkan nì ẹni pé bàbá Dhikrullah Shafii wọ́n jọ ọ̀dà adamallahu ayatahu wa abidhahu wa ra'a ọlọ́mọba wa mójútó wọn nínú ọ̀rọ̀ àwọn ọjọ́ máa yẹ wá yí pé wọ́n sọ àwọn tí àwọn àfáà súnà gbà pé a lè fi bẹ́ lọ́hùn wọ́n sì mú àdísù kan wá nù Sahihul Bukhari tààrà àwọn àfáà náà tí wọ́n dọ̀ àfáà rẹ̀ pé kò lálàáfíà pé àwọn kan sáwọnú wò òkúta wá yí lé wọn mẹ́lẹ̀ wọ́n wá ń sọ ṣẹ́ẹ̀rẹ́ wọn tí wọ́n ṣe èèyàn ṣe mọ́ ṣẹ́ẹ̀rẹ́ ẹ̀ iṣẹ́ rẹ̀ ẹni Ọlọ́run ṣe gbọ́dọ̀ jẹ́ ẹni Ọlọ́run lójú àwọn ẹni Ọlọ́run ẹwọ Ànábì Ibrahim iṣẹ́ rẹ̀ tó tóbi jù láyé tó ṣe náà ni pé ó kọ́ Káàbà ó tún wá kọ́ tán kò rí bóun ṣiṣẹ́ ó ní Rabbana taqabbal minna innaka anta sami'ul alim ẹni Ọlọ́run iṣẹ́ rẹ̀ wọn èé jọ wọn lójú àmọ́ wọn ní iṣẹ́ rẹ̀ àwọn ẹni yẹn jọ wọn lójú wọ́n wá ń fi iṣẹ́ rẹ̀ wọn yẹn bẹ lọ́hùn so ìyíhun àdísù yẹn náà ń bẹnu Sahih Bukhari àmọ́ nínú àwọn àdísù tí ò lálàáfíà ti ń bẹ́ẹ̀ ni ibẹ̀ yẹn kọ́ là á lọ ẹ rí i pé mo ṣàlàyé yẹn nínú kọ́nfẹ́rẹ́nsì tá a ṣe ní aláùsánjò ni mo kí bàbá wa púpọ̀ wọ́n ṣe ìtìdáàl wọ́n wá níbi tí àwọn àáfàá tó pọ̀ jù sí tí wọ́n lọ náà ni wípé àwọn ká mẹ́fọ́lá ànábì tọrọ àmọ́ àwọn àáfàá tí wọ́n ní àfọlá rẹ̀ tọrọ àtàwọn tí wọ́n ní àmọ́fọ́lá rẹ̀ tọrọ àwọn méjèèjì ni wọ́n lẹ́rìí ẹnìkan ò gbọ́dọ̀ wá mú ní dán-dán àwọn ṣéèkì sì sọ fún wa mbẹ yìí pé béèyàn bá rí èèyàn rẹ̀ kan tó wà láyé èèyàn lè lọ bá pé ṣàdúrà fún wa léyìí táwọn dókítà sọ fún wa yìí pé ìyẹn ó máa júwe pé nìyẹn èyí ṣèyàn rẹ̀ tó bá jókòó kalẹ̀ tí wọ́n ń gbé àdúrà ṣe kíni tí wọ́n ń gbàdúrà wá bá pé kò mọ̀ ní ti ń ṣe
àti pé àwọn tí wọ́n bá jòkó táwọn àdísù kan dẹ̀ tí wọ́n fi ń bẹ lọ́hùn ó ṣeé ṣe kó jẹ́ pé àdísù tí dókítà rí kan dẹ̀ ni àwọn ò wá mú èyí tí èyí ṣe kan dẹ̀ wá fún dókítà wọn ò rí tọ́lọ́run bá ní kí wọ́n rí ọlọ́wọ́n bá wa ṣàlékún ẹ̀mí gígùn àtàláfíà ara fún wọn. ẹ jẹ́ wá lọ yí pé a ti gbọ́n tá à ń pè ní atawassul. ìbéèrè ni pé al yajusu am la yajusu ìjẹ́ ó lẹ́tọ̀ọ́ àbí ò tiẹ̀ lẹ́tọ̀ọ́. àfáà wa kan nínú ìsìláàmù fẹ́ dá sí tá a kọ́kọ́ fi mọ ibi tí nǹkan ti ṣe wá. àtàwásùlù ń bẹ kí Ibnu Taymiyyah ó tó dé. Ibnu Taymiyyah ló dé ló gbé bídáàtù ádámì tàwásùlì wọlé. kéèyàn sọ wípé ká má fọlá ànábì tọrọ bídáà ni orí Ibnu Taymiyyah ló sì ti bẹ̀rẹ̀. Ibnu Taymiyyah wọn gbọ́rú ẹ̀rí kí Ibnu Taymiyyah ó tó dé. Ibnu Taymiyyah ló dé ló sọ ọ́ di bídáà má bó ti bá nílẹ̀ lọ. bí Abdul Wahhab náà ti dé tó bá dá gbogbo mùsùlùmí tó ti lọ tó pè wọ́n lẹ́lẹ́bọ tó wá gbé àwọn ẹ̀sìn ìké ọlọ́run ní ènìyàn tó wá gbé wá pé ká gbà pé ọlọ́run létí béèyàn ti rí lòun náà rí tó sì já sí pé lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n kọjá béèyàn bá wírú ẹ̀ kèfèrí ni gẹ́gẹ́ bí àfáà wa Ja'faru at-Tahawi tí wọ́n sọ fún wa wípé man wasafa Allaha bi ma'na min ma'ani al-bashar faqad kafara billah. ẹnikẹ́ni tó bá ròyìn ọlọ́run pẹ̀lú nǹkan kan pẹ̀lú ìtumọ̀ kan nínú ìtumọ̀ tí wọ́n fi ròyìn ènìyàn ẹnìyẹn ti di káfìrí. àfọwọ́ Abùnbáàsì fọmọ́ ka ròyìn ọlọ́run. àfọwọ́ Ibnu Usaymeen wọ́n gbà pé ọlọ́run lọ́wọ́ méjì. àfọwọ́ Abùnbáàsì gbà pé ọlọ́run ní ọmọ ka márùn-ún báwo èèyàn náà ti máa ń ní bóyá oúnjẹ ni ó wà máa fi jẹ ni bóyá ó fi ń lábẹ̀ ni àwọn ló yẹ kò yé àwa àmọ́ kọ́lọ́hún kó foríjì wá tó bá jẹ́ pé Sheikh Ádámà ló wíru ẹ̀ inna lillahi wa inna ilayhi raji'un. tó bá já sí pé àwọn èèyàn bùkátà kí n mú àwọn ọ̀rọ̀ yẹn wá ìyín mú wá àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ lálẹ́ yìí. ibi tá ń lọ ní pé hal yajuzu tawassul am la yajuz ìjọ lẹ́tọ̀ọ́ káfọlá nẹ́bì tọrọ tàbí káfà nẹ́bì ṣàkàsọ̀ sọ́dọ̀ ọlọ́run. àkọ́kọ́ ni pé kákọ́kọ́ lọ sọ́dọ̀ àfáà wa kan tó fẹ́ dá wa lóhùn ọ̀rọ̀ yìí. àfáà wa yìí jẹ́ nínú àwọn àfáà tọ́lọ́ ní kí àwọn àti Ibnu Taymiyyah kọjọ rí gbà lò tí wọ́n sì takò Ibnu Taymiyyah dójú àmì pé èyí tó gbé wá yìí bá nẹ́bì ti gbé wá kọ́nù. wọ́n ń pe àfáà wa yìí ní al-Mujtahidu as-Sabaqi. nígbà àfáà wa yìí wọ́n a máa pè wọ́n ní Sheikhul Islam wa Qadil Qudat. tá a bá pè yẹn ní sàgbé Ibnu Taymiyyah Sheikhul Islam ni wọ́n ń pè wọ́n á sì pé bẹ́ẹ̀ lójú ayé rẹ̀ tó fi kú. àwọn kan ni wọ́n padà wá pè bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn Wàhábíyà ni wọ́n padà gbé wá. wọ́n ń pe àfáà wa yìí ní Sheikhul Islam wa Qadil Qudat. àfáà àgbà fún ìsìláàmù àtàdájọ́ fún gbogbo ẹni tó bá ń dájọ́ ẹ̀sìn gbogbo yín báwọn kẹ́ ẹ ti mẹjọ́ dá tó láyé ẹ lọ ọ̀dọ̀ rẹ̀. àfáà wa yìí ìgbésí ayé wọn bẹ̀rẹ̀ láti 683 al-Hijri wọ́n parí ẹ̀ sí 756 al-Hijri 683 to 756 kọ́lọ̀ ń bá wa kẹ́ wọn. wọ́n wá sọ fún wa nínú tírà wọn kan wọ́n wá àwọn ni ọ̀rọ̀ wọn mo wá fẹ́ fi dáhùn ọ̀rọ̀ yìí ká lè mà pọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí kìí sọ̀rọ̀ 100 ọdún mẹ́fà kìí sì sọ̀rọ̀ 100 ọdún méje ọ̀rọ̀ 100 ọdún mẹ́sàn-án ni ọdún mẹ́jọ sọ́dún mẹ́sàn-án tàbí ká lọ́dún méje sọ́dún mẹ́jọ lọ́rọ̀ tá a fẹ́ wí. so alhamdulillah àfáà wa yìí wá dáhùn wípé nínú tírà àwọn kan tí wọ́n pè ní Shifa'u as-Siqami Shifa'u as-Siqam náà sọ̀rọ̀ tí wọ́n wá mú wá ń bẹ̀ ni pé i'lam lọ́ọ́ mọ̀ dájú pé annahu yajuzu wa yuhsinu at-tawassul wal-isti'ana
والتشفع بالنبي صلى الله عليه وسلم إلى ربه سبحانه وتعالى. àfáà Sábàkì ń jó mọ́ ẹ wá wípé lọ́ọ́ mọ̀ dájú wípé yẹjúsù ó lẹ́tọ̀ọ́ wa yuhsinu ó sì dáa atawassul ìmọ̀ fànẹ́bì bẹ́ lọ́hùn ìmọ̀ lo ànẹ́bì orúkọ ànẹ́bì láti fi béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́hun wal isti'ana àti ìfowópamọ́ ànẹ́bì wá ràn lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́hun wat tashafu àti ìforúkọ ànẹ́bì ṣìpẹ̀ ila rabbihi subhanahu wa ta'ala sí Ọlọ́hun ọba rẹ̀ ọba tó mọ́tọ́ láàrẹ̀ ga jùlọ. afáàní wa jawazu dhalik wa usnuhu min al-umuri al-ma'luma ṣíṣe káfọlá ànẹ́bì bẹ́ẹ̀ lọ́hùn lẹ́tọ̀ọ́ àti dídá rẹ̀ tó dá min al-umuri al-ma'luma nínú tó gbajúmọ̀ ni likulli dhi dinin al-ma'rufa lọ́dọ̀ gbogbo ẹni tó bá jẹ́ lẹ́sìn láyé tẹ́sìn yẹn sì gbajúmọ̀ tó ń fúnra rẹ̀ gbajúmọ̀ min fi'lil anbiya a rí nínú ìṣesí àwọn ànábì Ọlọ́run pé wọn a máa ṣe bẹ́ẹ̀ wal mursalin àwọn òjíṣẹ́ Ọlọ́run náà a máa ṣe bẹ́ẹ̀ wa sayri salafi salihin a tún rí nínú orípa àwọn ẹni ire tí wọ́n ṣáájú tàwọn àwọn tá à ń pè ní salaf as-salih wal ulama bẹ́ẹ̀ lárí lọ́dọ̀ àwọn onímọ̀ yàtọ̀ sáwọn aláìmọ̀ kan wal awami minal muslimin àti àwùjọ gbẹ́ntà bá pè ní mùsùlùmí ẹ wá gbọ́n tá fàwáwí àfáàní walam yunkiru ahadun dhalika min ahlil adiyani wala sama'a bihi fi zamani minal azmani hatta jaha ibn Taymiyyah radiyallahu ta'ala anhu. àfáàní ká máa fọlá Ọlọ́run ànábì tọrọ káfí bẹ́ẹ̀ lọ́hùn yìí ó ní walam yunkiru ahadun dhalik ẹnìkan ò ta kò rí min ahlil adiyani nínú àwọn ẹlẹ́sìn yálà nínú àwọn ẹlẹ́sìn yahudi yálà nínú àwọn ẹlẹ́sìn nasara yálà nínú àwọn ẹlẹ́sìn mùsùlùmí tẹ́sìn wọn wá láti sánmà ó ní lam yunkiru ahadun dhalik ẹnìkan ò takò káfọlá ànábì bẹ́ẹ̀ lọ́hùn min ahlil adiyani nínú àwọn ẹlẹ́sìn wala sami'a bihi fi zamanin minal azmani wọ́n sì gbọ́rí nígbà kan nínú àwọn àgbà tàbásìkò kan nínú àwọn àsìkò wọn gbọ́rú ẹ̀rí pé káfọlá ànábì tọrọ tí ò dáa ni hatta jaha ibn Taymiyyah àyàfìgbà tí ibn Taymiyyah dé ẹ bá mú bẹ̀yẹn dání hatta jaha ibn Taymiyyah ìyẹn fi hàn yí pé tawassul bil anbiya wa bin nabiyyi wa bis salihin amrun ma'rufun ọ̀rọ̀ nǹkan tó gbajúmọ̀ tí ó dàrú ni. àfáà Sábàkì ń jó mọ́ ẹyẹ wa wípé lam yunkiru ahadun ẹnìkan ò takò rí min ahlil adiyan nínú àwọn tí wọ́n jẹ́ lẹ́sìn wala sami'a bihi fi zamanin minal azmani wọ́n sì gbọ́ rí lẹ́nu ẹnìkan rí nínú ìgbà kan nínú àwọn àgbà tó ṣáájú àwọn hatta jahaman ibn Taymiyyah àyàfìgbà tí ibn Taymiyyah dé fatakallama fi dhalika bikalamin yulbisu ala du'afa'i al-aghmar wabtada'a ma lam yasbiq ilayhi fi sa'ir al-a'sar. àfáà ní àyàfìgbà tí ibn Taymiyyah dé tó wá dá ọ̀rọ̀ lẹ̀ tó dá wàhálà lẹ̀ lórí ẹ̀ yulbisu ala du'afa tó wá fi kó wàhálà báwọn tí ó mọ̀ yìí pé wọ́n dákẹ́ mọ̀ àwọn tí wọ́n lẹ níbi ọ̀rọ̀ mímọ́ al-aghmari láwọn tí wọ́n jásí pé wọ́n gbàtàn jẹ́ lára ẹ̀ wabtada'a ibn Taymiyyah ló gbé bídíà yẹn kalẹ̀ pé káfọlá ànábì tọrọ bídà káfọlá ànábì tọrọ shirkun káfọlá ànábì tọrọ haramun. àfáàní ma lam yasbiqu ilayhi fi sa'iril a'sar tẹ́nìkan ò wíru ẹ̀rí nínú ìgbà kan nínú àwọn àgbà tó ṣáájú tí ibn Taymiyyah radiyallahu ta'ala anhum ajma'in. ṣe rí i pé kọ́lọ́n kó ṣàánú wa nú Islam torí pé nǹkan ti ṣe wá lọ́jọ́ tó ti pẹ́. ẹ jẹ́ kí n dúró níbi tí mo dé yẹn látara ọ̀rọ̀ tàwásùlù yẹn kí n tún wá tẹ̀síwájú kí n tó wọnú àdìsù lọ ẹ jẹ́ kí n tún mú nínú ọ̀rọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wá
àfáàwa Ṣaukani torí pé a rí inú àwọn àfáàwa náà tí wọ́n ní jọ́ mi àwọn táǹkóòtì yìí àwọn ṣíà ti ń àwọn tíra kan tí wọ́n ti mú Tabari wọ́n ti mú Ibn Kathir wọ́n ti mú Zadul Ma'ad wọ́n ti mú gbogbo tíra àwọn àfáà súnnà wọ́n sì ń kó kọ́ yẹn sí ẹ dákun ẹni kí wọ́n bá wa yẹ tí wọ́n yẹn wò bóyá ń tà ń wí yóò sí nù ṣìfáwù ṣèkọ́mì tọ̀dọ̀ wọn kó má wàá lọ́ọ́ dàbí pé tàwọn ṣíà yẹn là ń wí káfẹ́ ẹ̀sìn máa parọ́ káwọn èèyàn sì jókòó síwájú rẹ̀ lẹ́ni tí wọ́n trust wípé wal aminu baynana ẹni tó ṣe é fọkàn tán láàrin wa ni ó sì ń jàǹbá wọn àwọn ò sì ní bẹ̀rù ẹnìkan àmọ́ àwọn ò ní máa búyàn tó lọ́lọ́run wọ̀ràn wa alukurani jó yé wa wípé alladhina yuballighuna risalatillah wa yakhshawnahu wa la yakhshawna ahadan illa Allaha wa kafa billahi hasiba ó ní alladhina yuballighuna risalatillahi àwọn tí wọ́n máa jíṣẹ́ ọlọ́run yakhshawnahu ọlọ́run nìkan ni wọ́n máa páyà wala yakhshawna ahadan illa Allaha wọn ní máa páyà ẹnìkan kan yàtọ̀ sọ́lọ́run àpẹẹrẹ yẹn ní ń bẹ lára wa bá wa Mudirul Markaz adama Allahu ayatahu wọn èyí ti ju pé nìkan ó bu mi wọn èyí wò pé nìkan ó yẹ̀yẹ́ mi la yakhshawna ahadan illa Allaha wọn kì í páyà ẹnìkan àfọlọ́run wa kafa billahi hasiban torí pé ọlọ́run ọba tó lẹ́ni tí ó mójú tẹ́ni tí ń sọ̀rọ̀ ọlọ́run tó bá yẹ pé torí ìtọ́lọ́run ló fi ń wí tí èyí ṣe ń torí èèyàn àmọ́ wọ́n tó rò pé wọ́n ń ṣépè kò rán ọ́ rántí pé ànábì ní inna Allaha la yumlil zalimi ọlọ́run máa ń lọ alábòsí lára ni o hatta idha akhadhahu tọ́lọ́run ó fi gbá mú àmọ́ bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ. àfáà Ash-Shawkani rahmatullahi ta'ala alayhi nínú àwọn àfáà sunna jẹ́ fi Tuhfati Dhakirin mo ń bọ̀ bí àdìsù o tí bàbá wa Sharafu sọ pé àwọn àdìsù kan dẹ̀ á wà mọ̀ lálẹ́ yìí bóyá kàn dẹ̀ làdìsù bóyá àwọn ni wọ́n kàn dé mú rẹ̀ èyí táwọn wíwú lè jẹ́ kàn dẹ́ o àmọ́ àwọn àdìsù mi ń bẹ tí ó kàn dẹ̀ tó sì lálàáfíà látẹnu àwọn àfa pé wọ́n lè fọlá ànábì tọrọ ẹ jẹ́ àtúngbọ́n tí àfa wa Sábàkì wílẹ̀ kàn sí àfa Sábàkì ní ilam lọ́ọ́ mọ̀ dájú yẹjúùsù ìntó lẹ́tọ́ ni àwọn kan ní bá ní ká tún play kí ni dókítà yẹn lẹ́ẹ̀kan sí bóyá dókítà nímọ̀ ju Al-Faqihu Ali As-Sabaki ó dà bóyá dókítà nímọ̀ jù wọ́n lọ ó ṣeé ṣe kó wá jásí pé àwọn tó láwọn àfa táwọn àfa wa gbójúlé náà nínú Islam màá tún fẹ́ ká gbọ́dọ̀ dókítà lẹ́ẹ̀kan sí ká wá gbọ́n tí àfa wa yìí sọ àwọn àfa wa yìí náà sì ní mọ̀ kọ́lọ́n kó ṣíjú àánú wa. wọ́n fi Ànábì sallallahu alaihi wasallam tọrọ àwọn àdéhìí kọ̀ǹdẹ̀ ni wọ́n nínú kọjá rọ́ wọn pa má Ànábì sallallahu alaihi wasallam àbí àdéhìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní àdéhìí kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi 'inda Allahi 'azim ẹ máa fi yé mi ẹ máa fi tọrọ tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yé mi tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ rárá lápẹ́rù rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fánu sọ pé bóòlù àṣẹ ní fọlá ànábì tọrọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn ká kọ́ kí ó gidi wọn ká kún ní tìfẹ́ ni wọn tó bá ti pàpè tó bá ti pe àpèjẹ rẹ̀ fún wọn nínú ẹ̀mí wọn òun náà ni wọ́n máa jẹ́ torí rẹ̀ òfin Ọlọ́run bá ló gbọ́n yẹn kò sí nínú ìlànà àwọn nǹkan tẹ́ lè fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run yàtọ̀ sísẹ́ rí tẹ́ ṣe òun náà ni àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ Ọlọ́run ní walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́run làwọn orúkọ ẹni ìtọ́rẹwà jù ẹ máa fi wọ́n pe Ọlọ́run. Now alhamdulillah mo rí pé a ti tún jọ gbọ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn tí kéwú òye alẹ́ ìlà wà mọ̀ bóyá àwọn tí kéwú òye ni wọ́n máa ń fi ọlá ànábì tọrọ àbáwọn tí kéwú òye gan làwọn tí wọ́n ń sọ wípé kò sí ọ̀rọ̀ àìmọ̀kan ni àárí lálẹ́ naam mo tún ọ̀rọ̀ dókítà rẹ̀ ẹ wá gbọ́ ọ̀rọ̀ àfáwa tí wọ́n pè ní Sheikhul Islam wa Qadil Qudat Al-Faqihu Aliyu As-Sabaqi àwọn àfáwa yìí ti kú láti 756 al-Hijri bí mo ti wí mo sì sọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ ayé wọn wọ́n bẹ̀rẹ̀ ní 683 ẹ wá wo gáàpù tí ó wà láàrin àti àwọn àti dókítà
tí wọ́n láwọn tí ó ka ọ̀rọ̀ mímọ̀ kún ni wọ́n gba káfọlá ànábì tọrọ ni wọ́n gbà sí bàbàrà intafa wa wí nìyí nínú tíra àwọn tí wọ́n pè ní shifa usiqami tí náà sùn yẹn ẹ̀rí pé mò ń kó ti àfààní wọ́n ní ilam lọ́ọ́mọ̀ dájú annahu yajusu wa yuhsinu tawassul wa yasunu tawassul wal isti'ana wat tashaffu'i bin nabi wọ́n ní lọ́ọ́mọ̀ dájú pé ó lẹ́tọ̀ọ́ ó sì dáa káfọlá ànábì tọrọ káfọlá ànábì béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run káfọlá ànábì wáṣípẹ̀ bí nàbí ila rabbi láti fi ṣàkàsọ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba rẹ̀ wọ́n ní wa jawazu dhalik wa usnuhu eléyìí lẹ́tọ̀ọ́ ó sì dá dídá rẹ̀ minal umuri al-ma'luma li kulli dhi din al-ma'rufa in tó di mímọ̀ ni fún gbogbo ẹni tó lẹ́sìn tó sì mẹ́mẹ́sìn ìyẹn fi hàn pé ẹni tó bá níwọ̀n lè fọlá ànábì tọrọ wọn mẹ́mẹ́sìn gẹ́gẹ́ bí ntafa wa yìí ń wí wọn lè mọ ẹnìkan mẹ́sìn kó máa ń pa ẹ̀sìn yìí kó wá ní orúkọ ànábì ò ṣeé fi tọrọ kọ́ndẹ́mì ẹni yẹn ò máa ń pa ẹ̀sìn ni. afáwa Sàbàkí ń sọ fún wa pé min fu'ilil anbiya'i wal mursalin nínú ìṣesí àwọn ànábì Ọlọ́run ni àti ìṣesí àwọn òjíṣẹ́ Ọlọ́run wa sayri salafi salihin nínú ìṣesí àwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣáájú àwọn wal ulama àtàwọn tí wọ́n jólùmọ̀ wal awami minal muslimin àti gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí àfáwa ni walam yunkiru ahadun dhalik min alil adiyani ẹnìkan wá tako eléyìí rí nínú min alil adiyani nínú àwọn ẹlẹ́sìn wala sami'a fi dhamani minal azmani wọ́n sì gbọ́rú ẹ̀ rí lásìkò kan àbígbà kan nínú àwọn àsìkò àtàjà Ibn Taymiyyah àyàfìgbà tí àfáà wa Ibn Taymiyyah tí wọ́n dé fatakallama fi dhalika náà wá dá ọ̀rọ̀ lẹ́ńbẹ̀ bi kalamin yulbisu ala du'afa'i wal aghmar lọ́rọ̀ tí ó kó dààmú báwọn tí màá ń wò tó nǹkan kan bó ti kó dààmú báwọn dókítọ̀ ṣàpẹ́ mi kọ́ ni mo wí Ibn Taymiyyah lam yunkiru ahadun min alil adiyan lam yunkiru dhalik kò sẹ́nìkan nínú àwọn ẹlẹ́sìn tó tako káfọlá ànábì tọrọ fi zamanin minal azmani lásìkò kan nínú àwọn àsìkò hatta jaa Ibn Taymiyyah àyàfìgbà tí àfàwà Ibn Taymiyyah dáyé fatakallama fi dhalika bi kalamin yulbisu ala du'afa'i wa al-aghmar ló wá mú ọ̀rọ̀ yẹn ló wá dálẹ̀ ló wá dá ọ̀rọ̀ kalẹ̀ lórí ẹ̀ ló wá fi da ọ̀rọ̀ rú máwọn tí wọ́n lẹ̀ níbi mímọ́ al-aghmari tí wọ́n gbàtàn jẹ́ báwọn bàbá wa yìí báwọn dókítà yìí ṣe gbàtàn jẹ́ látara Ibn Taymiyyah wabtada'a ma lam yasbiqu ilayhi fi sa'iril a'sar Ibn Taymiyyah ló wá dá bídíà yẹn lẹ̀ tẹ́nìkan ò dárú ẹ̀ kalẹ̀ kó tó dáyé ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ afẹ́ẹ̀sì ni àsìkò títírà àmọ́ àfa àwọn dókítà wa nísìn ẹgbọ́n tí wọ́n wí àmọ́ ẹ jẹ́ ká wá lọ sínú àdìsù àná Muhammad sallallahu alayhi wa sallam pé al yajusu am la yajusu pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ mi ò ní ṣaláì má máa lo màá tún fẹ́ ká tún gbọ́ ọ̀rọ̀ dókítà ká kí n tó ka àdìsù ànábì kí n ká wá mọ̀ bóyá kọ̀ǹdẹ̀ ìbọn ti sọ fún wa pé àdìsù kọ̀ǹdẹ̀ àbí èyí ṣe kọ̀ǹdẹ̀ ká gbọ́ ká lè mọ̀ pé nǹkan ti ṣe wá nínú Islam àfi kọ́ lọ́wọ́ náà. wọ́n wà á mọ̀ nípa àwọn orúkọ Ọlọ́run ọ̀ máa fi pé Ọlọ́run ní kẹ́ ẹ máa fi lẹ́yìn ṣàtẹ̀kùn síwájú pé ẹ máa fi ànábì sallallahu alaihi wasallam tọrọ àwọn àdìsì yẹn àdìsì kọ̀ǹdẹ̀ ni wọ́n nínú kọjá rọ́ wọn pa má ànábì sallallahu alaihi wasallam àbí àdìsì tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní. ẹ̀yin ẹ dákun ẹgbẹ́ wọn láwọn àdìsì wọn lè fi parọ́ má nẹ́bì àmọ́ àwọn àdìsì tó lánàbì ń fọwọ́ pààyàn lára àti irú àdìsì tó lánàbì ń kẹnu bọ abẹ́ ìyàwó lásìkò menstruation wọ́n fi yíwọn parọ́ má nẹ́bì inna lillahi wa inna ilayhi raji'un àwọn àdìsì tó ń sọ wípé ẹsẹ̀ Ọlọ́run iná máa jó lálìkè àmọ́ nígbà tí iná ò bá kún torí pé ó wà nù Bukhari Muslim wọ́n pé ní kọ́ńdẹ̀ la ilaha illallah àdìsù tó lókùtà gbé aṣọ ànábì Musa ó wá ń gbé sá lọ wọ́n pé ní kọ́ńdẹ̀ àdìsù tó ní ànábì Musa gbá màláìka ikú lẹ́sẹ̀ ojú ẹ̀ dẹ̀ fọ́ ó yọbọ́
tó fi wá sunkún padà sọ́dọ̀ Ọlọ́run wọ́n á pé ní kọ̀ǹdẹ̀ àmàdíìsù tó ní káfọlá ànábì Muhammad tọrọ yìí ní kọ̀ǹdẹ̀ lọ́dọ̀ àwọn dókítà. tó lánàbí sọ pé sallallahu bijahi fa inna jahi inda Allahi azim. kábíyèsí ẹ Ọlọ́run. máa fi yìí mi ẹ máa fi tọrọ ní tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yìí mi tóbi lọ́dọ̀ Ọlọ́run. iye ànábì sì tóbi lọ́dọ̀ Ọlọ́run. ìsàdísì tó fẹsẹ̀ tọ́lọ́ fúnra rẹ̀ kàn fáàmù ẹ̀. kápẹ́rù rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fánu sọ pé bó la ṣe ní fọlá ànábì tọrọ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn kàkà kọ́ kí ó gidi wọn kà kún wọn kàkà kọ́ kí ó ní gidi tífẹ́ ni wọn tó bá ti pe àpèjẹ rẹ̀ fún wọn nínú ẹ̀mí wọn òun náà ni wọ́n máa jẹ́ torí rẹ̀ fún Ọlọ́run bá ló gbọ́ yẹn kò sí nínú ìlànà àwọn nǹkan tẹ́ lè fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run yàtọ̀ sísẹ́ rí tẹ́ ẹ sí òun náà ni àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ Ọlọ́run ni walillahi al-asma'ul husna fad'uhu biha. naam kọ́lọ́ kó síjú àánú wa bí yẹn bá wo àwọn dókítà wa ọlọ́ba wa ṣe dáadáa fún wọn álímù ni wọn àmọ́ pọ̀ ọgbà ni wọ́n máa ń mú fàtiwá wá tí ò rí ìdíjókòó nínú Islam àìmọye ìdájọ́ ẹ̀sìn ni wọ́n máa ń mú wá biduni delilin láì mú ẹ̀rí kan báyìí wá táwọn èèyàn lè máa rí wọn tọ́ka sí bí kí wọ́n sọ yí pé tí bàbá rẹ bá kú tó bá jó ń jálàbí mọ́ sí kú ẹ̀ fílẹ̀ tí ó rùn tí ó fi bẹ́ la ilaha illallah ọ̀rọ̀ Islam lẹ́yìn kó fi bàbá rẹ̀ lẹ̀ ẹ dákun àwọn tí bàbá tí wọ́n ti ẹ̀jọ́ ṣẹ bọ láyé ànábì ní káwọn ọmọ wọn lọ sí wọn wọn á ní kó fòkú bàbá rẹ̀ lẹ̀ àwọn bàbá yìí sì ní ọtọ́rìtì wa nínú súnà ẹ jẹ́ ká wá lọ sínú àdìsù àná Muhammad pé ìjọ lẹ́tọ̀ọ́ àfáwà sábùkì tí wọ́n ti ṣe kíni àti rí wọn bá wa sọ̀rọ̀ èyí tó sì dájú ni pé tá a bá gbé wọn sẹ́gbẹ̀ẹ́ dókítọ̀ wọn ò lè rí ìdíjókòó rárá kódà kò sẹ́ni tí ò mọ̀ bẹ́ẹ̀ kọ́lọ́n kó wá dákun kó ṣíjú àánú wa. naam ká wá lọ sínú àdìsù àná Muhammad sallallahu alayhi wa sallam àwọn kan rí i pé wọ́n sọ fún wa pé àdìsù kan dẹ́ni àmọ́ suhalu nasil imami al-istisqa idha qahatu ọ̀rọ̀ tí mo fẹ́ kà yìí ó wà nù kitabul juma wọ́n pè ní suhalu nas al-imam al-istisqa idha qahatu ìlọba ṣáájú tó bá já síwájú láti gbé kó bá wa bẹ lọ́hùn nígbà tí ọ̀dádá bá dánlù tó jòrọ̀ tẹ́bí ń pa àwọn èèyàn pé ká lọ bá àkọlé ọ̀rọ̀ yẹn nìyẹn. àfáwa al-Hafiz ibn Hajar gbogbo wa la mọ̀ wọ́n fi Fatihil Bari tíra àwọn tí wọ́n pè ní Fatihil Bari tí ń jẹ́ sẹ́ríù Sahihul Bukhari ma nasuhu ẹ wá gbọ́rọ̀ tí wọ́n mú wá. wọ́n ní rawa ibn Abi Shayba bi isnadin sahihin àwọn àfáà tẹ́ni táwọn tí ń bẹ láyé ò gbọ́dọ̀ jà níyàn àwọn àfáà tí wọ́n pẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ Albani ò gbọ́dọ̀ wí àwọn àfáà tí wọ́n pẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ Ibn Uthaymeen ò gbọ́dọ̀ wí àwọn àfáà pẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ àfáà wa Bombasi ò gbọ́dọ̀ wí kódà Maulana Sheikh Adam kọ́lọ̀ ń dákun kó mọ̀ jẹ́ kẹ́yìn wọn bàjẹ́ láéláé táwọn bàbá yìí bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn náà pẹ̀lú tí Sheikh Adam máa ka gbá àwọn àfáà nù káwọn wà bí àtòdé tán wá mú owó tán fi pa tírà gbogbo àwọn àfáà yìí mọ́lẹ̀ tá a fi nílé ká mọ́ wọ́n wá ń fi tírà ránṣẹ́ sí wa lónìí ranran èmi náà ti dìgbà kan kó sínú ẹ̀rí tí ò wá ní jẹ́ kárí ìran rí àwọn tírà gan torí pé wọ́n fẹ́ gbé àwọn mẹ́nájú wọn lé wa lọ́wọ́ tí wọ́n pẹ́ ibi tí wọ́n á prógíráàmù wá sí àgbọ̀dọ̀ kó ń bẹ àwọn àfáà ti parí iṣẹ́ ẹ má jà kó wí nǹkan míì mọ́ àfáwà al-Hafiz ibn Hajar fi Fatihil Bari wọ́n ń sọ fún wa ọ̀rọ̀ wọn ni mo fẹ́ kà yìí wọ́n ní rawa ibn Abi Shayba bi isnadin sahihin wọ́n ní àfáwà Ibn Shayba wọ́n gba ọ̀rọ̀ yìí wá bi isnadin sahihin pẹ̀lú àfitì tó lálàáfíà min riwayati Abi Salih as-Sammani láti inú ẹgbàá wa àfáwà tí wọ́n ń pè ní Salih as-Sammani amẹ́lìkì dárì látọ̀dọ̀ àfáwà amẹ́lìkì dárì kọ́ọ̀lá wọn sọ wípé
asaba an-nasa qahatun asaba an-nasa qahatun ìyàn mú àwọn ènìyàn kí la ń pè ní qahatun ay majaa ebi dé fi zamani Umar lásìkò Umar radiyallahu ta'ala an fajaha rajulun min as-sahaba ẹnìkan wá nínú àwọn sahaba ila qabri nabiyyi ó wá lọ sétí sàárè ànábì ẹ má dé o ìyàn mú àwọn èèyàn lásìkò tí Umaru ń bẹ lórí khilafa wọn àrójò ó di pé wọn àrí nǹkan jẹ arákùnrin kan mina sahaba nínú àwọn sahaba jaha ila qabri nabiyyi sallallahu alayhi wa sallam ó wá lọ sétí sàárè ànábì faqala ló wá sọ yín pé ya Rasulallahi nínú àwọn sahaba pé ya Rasulallahi ó ní mo pèrè òjíṣẹ́ Ọlọ́run istasqi li ummatika sọ fọ́lọ́run kó rọ̀jò fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ ó ń sọ bẹ́ẹ̀ níbi sàárè ànábì pé ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run istasqi li ummatik tọrọ òjò fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ torí pé rúhù ànábì òkú lànábì fi sọ fún wa wípé sọlù alayya ẹ máa ṣàṣàlátù fẹ́mi ànábì níbikíbi tẹ́ ẹ bá wà fa inna salatakum tuballighuni torí pé àdúrà ni yóò bá mi kódà àwọn kan sọ wípé béèyàn bá kí ànábì wọn ẹ̀mí ànábì yóò máa dá padà bàbá wa ní kò dá padà ọba tí máa dá padà ńkọ́ tó ní man salla alayya marratan sallallahu alayhi ashru marra béèyàn bá tọrọ kẹfẹ́mi ànábì lẹ́ẹ̀kan péré Ọlọ́run ó dá padà fún nígbà mẹ́wàá alukurani sì sọ̀rọ̀ kan pé ma kana Allahu liyu'adhibahum wa anta fihim Ọlọ́run ọba ò ní fìyà jẹ àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ lódiwọ̀n tí wà ànábì bá ń bẹ láyé tó wà láàrin wọn wa ma kana liyu'adhibahum wa hum yastaghfirun wọn sì ní Ọlọ́run ò ní jẹ wọ́n níyà lódiwọ̀n tí wọ́n bá ń tọrọ àforíjì nínú àyà kan wọ́n ní law annahum jahu tó bá yẹ kí wọ́n bá wà ànábì ní yastaghfirunaka tí wọ́n wá tọrọ pé kó bá wọn tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run lawajadullaha tawwaba rahima wọn ò rí pọ́lọ́run ó foríjà wọn ara wọn kan lẹ́yìn ikú ànábì tí wọ́n máa lọ etí sàárè ànábì láti pé ń tà ànábì sọ yẹn tán gbà pé kì í ṣe pé lójú ayé ànábì nìkan lẹ́yìn ikú rẹ̀ náà ó rọrùn bẹ́ẹ̀ kákú òun bẹ́ẹ̀ ìyẹn wàá mú láyé Umar radiyallahu ta'ala anhu fàjà arájùlọ ọkùnrin kan ni wọ́n pè àwọn tí wọ́n mọ̀ béèrè yóò ti mọ̀ wọ́n pé kí lórúkọ ọkùnrin náà ó padà gbọ́ àwa máa tọ́jú ẹ̀ ní arákùnrin kan náà wọn sàhábà òun ló wá lọ sétí sàárè ànábì ó wá ní ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run istasqi li ummatika sọ fọ́lọ́run kó rọ̀jò fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ fa innahum qad halaku ìparun dé bá wọn ẹ̀mí wọn bọ̀ ebi ti dá wàhálà alẹ̀ sínú ayé wọn ìyẹn ni pé ìtumọ̀ tí ń sọ ni pé utlubu minallahi al-matara li ummatika báwa sọ fọ́lọ́run ọba rẹ̀ kó rọ̀jò fún wa fa ata ar-rajulu fil manami arákùnrin yìí wọn là nẹ́bi padà wá bá a lójú oorun sallallahu alayhi wa sallam wọn là nẹ́bi wá bá a lójú oorun fa qala lahu ànẹ́bi wá sọ fún pé ẹ̀ẹ́tì Umar ó yá lọ bá Umaru fakirahu minni salama sọ fún pé mo ní kó sálámà sí èyí tí ò ṣàríyànjiyàn nínú ni pé gbogbo wa náà la mọ̀ pé òkú a máa ránṣẹ́ sílé pẹ̀lú àwọn àlá tẹ́nìkan ò lè jiyàn sí yìí wọn là nẹ́bi lọ́ọ́ bá lójú oorun ó fà nẹ́bi lálà ànẹ́bi wa ní ẹ̀ẹ́tì Umar bá mi sálámà sí wọn pé mo ní kó kí o tó bá wá kí wa akhbiruhu wá bá mi fún nírò annahum yaskun pé òjò rọ̀ Ọlọ́run ó rọ̀jò fún wọn sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam tó bá wá wí bẹ́ẹ̀ fún tán wa qul lahu tún bá mi sọ fún alayka bil kaysil qais ìyẹn túmọ̀ sí pé sọ fún kó mójútó ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́yìn mi o kó
kó mójútọ́rọ̀ àwọn àlìhùmà o kó má fọ̀rọ̀ àwọn àlìhùmà ṣeré o ìyẹn ni pé ijtahid fi amri lihumma fa ata rajul fa akhbara Umar arákùnrin yẹn sì wá bá Umar nígbà tó jí ó wá fún Umar ní ronti Ànábì wí fún faqal Umar wá ń sọ nígbà tí arákùnrin yìí rọ àlá náà fún wípé ya Rabbi ìrẹ́ Ọlọ́run ọba mi o ma alaw illa ma ajastu mi ò ní fàsẹ́yìn àyàfi tí n bá kágara ń pẹ́ tágbára mi ò bá lè ṣe lókù ìtumọ̀ rẹ̀ ni pé àìlá uqassir ma'al istita'a mi ò ní dín ọ̀rọ̀ ọjọ́ yìí kí n wá mú ní kékeré pẹ̀lú bágbára mi ti mọ́ àyèsà as'a ma fi wus'in li khidmati li umma gbogbo agbára tí n bá ní ni màá fi ṣerú síjọ yìí ẹ wá béèrè pé ta lárákùnrin tó wá ìyìn tó ní kálukú ó máa wò pé ta lárákùnrin náà ń bọ́ ní sàhábà ni ọkùnrin tá à ń sọ yìí huwa Bilalun bunul Harith kí o lè mọ̀ pé a máa ń tà ń wí a sì máa ń tà ń sọ ma safarna ila khariji Nàìjíríà li ta'lim al-ilmi lóòótọ́ àti ìjáde lọ́ọ̀ta Nàìjíríà láti lọ́ọ́ kẹ́kọ̀ọ́ kìí ṣe pé kò ń wá ọlọ́wọ́n tí kò yọ ní báyìí ẹ bá sì yọ insha Allah á sì lọ torí pé ń ta gbé dání yìí ó bùkátà ká lọ bí táwọn ti ń parọ́ yìí lọ torí pé káfà kan máa sọ fún wa bí kan fọlá ànábì tọrọ ọ̀rọ̀ kọ̀ǹdẹ́ ni àfa náà pàápàá kọ̀ǹdẹ́ tó bá fi lè lọ́rọ̀ ànábì kan fọlá ànábì tọrọ ọ̀rọ̀ kọ̀ǹdẹ́ ni ó yẹ ká mọ̀ káfà yẹn fúnra rẹ̀ kọ̀ǹdẹ́ lólúwa rẹ̀ ẹ ṣáà gbọ́ nínú ọ̀rọ̀ àfa wa Sábàkí mo sì máa padà mú wa tẹ́ẹ̀fì mọ̀ káfà yẹn fúnra rẹ̀ kọ̀ǹdẹ́ èyàn ò lè mọ̀ nípa mímọ̀ kó sọ wẹ̀ sọ̀hábà náà òun náà ni huwa Bilalun bunul Harith òun ni àfáwà Bilal ọmọ Harith al-Musni Musni yìí as-sahabi nínú àwọn sọ̀hábà Ànábì ni qasada qabra Rasulillah lit-tabarruk òun ló lọ sí ti sàárì Ànábì láti lọ fọlá Ànábì béèrè nǹkan bẹ́ẹ̀ alibarika Ànábì Ọlọ́run ó lò fún wa bọ́lọ́hun ti lo alibarika Ànábì Yusufu lára aṣọ tí bàbá rẹ̀ fi ríran ṣòro pàṣọ lójú ríran ni wọ́n àfọ̀gùn sínú rẹ̀ àní nítorí pé aṣọ ara Ànábì Yusufu ni ó sì sọ fún mi wípé idhab ila abi ẹ bá mú lọ sọ́dọ̀ bàbá mi ìyẹn ni pé ẹ mú aṣọ mi yìí ẹ mú lọ ọ̀dọ̀ bàbá mi fa alqihi ala wajhihi tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ ẹ fi nú lójú ya'ti bihi basira tẹ́ bá nú lójú yóò ríran wọ́n sì mú aṣọ níbọ̀ lóòótọ́ àwọn mẹ́fẹ́ wọlé ni bàbá wọn ń sọ wípé inni la ajidu riha Yusuf mò ń gbóòórùn Yusufu àwọn ànábì Ọlọ́run kọjá bẹ́ẹ̀ kẹ́nìkan wá mẹ́ ní ẹbí yẹn bá dé di Kaaba tó wá ń fọwọ́ pa Kaaba lára aláìmọ̀ ìwọ gan aláìmọ̀ kan ó nímọ̀ rẹ ni ìntàn wà bí àkósọpọlọ rẹ ni ọ̀ráyà yẹn ìwọ ṣàlélẹ́yìí ó ní idhab bi qamisi hadha ẹ mú aṣọ mi yìí ṣáàtì ló mú o aṣọ tí ń wọ̀ sọ́rùn lónìí idhab bi qamisi hadha ila abi àbí idhabu bi qamisi hadha ila abi ẹ mú aṣọ tí mò ń wọ̀ yìí aṣọ tó wọ̀ ló mú ẹ mú lọ sọ́dọ̀ bàbá mi fa alqihi ala wajhihi ya'ti bihi basira ẹ fi nù lójú yóò ríran nínú súrátù Yusufu ló wà ntí ó jìnnà rárá láti wá nínú Yusufu ni so wọ́n sì mú aṣọ ní lọ́ọ̀dọ̀ bàbá rẹ̀ wọ́n sì fi pa bàbá wọn lójú ó sì ríran àwọn ànábì Ọlọ́run kọjá bá ti rí wọn o wọ́n ju bẹ́ẹ̀ lọ o Ọlọ́run kó ṣíjú àánú wò wá o gbàgbé ẹ̀mí onídìí ẹ̀ mọ́ lára ẹ̀yìn tí Ibn Taymiyyah fi lúbúsù du àfáwọlẹ̀ àgìmẹ́rì tó fi kó bárùn naam afáyí ó lọ sí ti sàárẹ̀ ànábì òun lọ ẹni tó sọ yí pé ya Rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run istasikili ummatik eléyìí àti sọ bí tí ọ̀rọ̀ yẹn wà nínú Fatihul Bari ló wà mi rò pé gbọ́ mi nínú Fatihul Bari ló wà
tí ń ṣe ṣẹ́ríù Sahihul Bukhari. So tó o bá tún fẹ́ kí n fún ẹ ní addition sí inú volume 2 ló wà àmọ́ yìí ní sọ péjì fún ọ torí pé ò ní mọ iye ẹ̀ àmọ́ tí wọ́n náà bá wà bí mo tẹ̀sí ṣe sọ volume yẹn pàápàá ò tún dáa tó torí pé ò ní mọ iye ẹ̀ àfi tí wọ́n náà bá wà eléyìí lọ bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ ká wá sọ fún dókítà àtàwọn míì tí wọ́n ń sọ pé àlè fọlá ànábì tọrọ wípé wala dalilun haqiqiyyun yadullu ala adami jawasi tawassul bil anbiya'i wal awliya fi hali ghaibatihim aw ba'da wafatihim. Kò sí ẹ̀rí kan la dalilun haqiqiyyun, kò sí ẹ̀rí kan téèyàn lè rí mú wá lójúlówó yadullu ala adami jawasi tawassul tó sọ pé ẹ má fọlá ànábì tọrọ. Ẹ bi dókítà léèrè ìjẹ́rìí kan bẹ tó sọ wípé ẹ má ṣe kí ni o ẹ má fọlá ànábì tọrọ. Àmọ́ arẹ́rìí tó sọ pé kán fọlá ànábì tọrọ bó tiẹ̀ já sí pé kọ̀ǹdẹ̀ ni lọ́dọ̀ dókítà. Mi rò pé gbọ́ la dalilun, ẹ bá mi bi wọ́n léèrè atu burhanakum in kuntum sadiqin, ẹ fún wa lẹ́rìí kan tó sọ wípé ẹ má fọlá ànábì tọrọ tẹ́ ẹ bá lòdòdó lọ́dọ̀. La dalilun haqiqiyyun, kò sí ẹ̀rí kan tá a lè pè lẹ́rìí yadullu ala adami jawazi tawassul bil anbiya wal awliya tó sọ fún wa wípé kò lẹ́tọ̀ọ́ ká fọlá àwọn ànábì àtàwọn wòlíì tọrọ fi hali ghaibatihim nígbà tí wọ́n sí láyé àbí ńgbà tá a rí wọn tòsí aw ba'da wafatihim tàbí lẹ́yìn ìgbà tí wọ́n ti kú. A lè rí àmọ́ tó bá wà kò sí láì fi kán mú fún wa ká kẹ́kọ̀ọ́ lára wọn kọ́lọ̀ ń bá wa ṣàlékún dáadáa fún wa. Tàbẹ́ẹ̀rí kan tó sọ fún wa wípé da'wa anna dhalika ibadatun li ghayrillah tó sọ wípé béèyàn bá fọlá ànábì tọrọ ó sì nǹkan míì lẹ́yìn Ọlọ́run ni tàbí ká sọ pé bọ́ ló ṣe. Ààrí wa rawa dhalika al-hadithu sabiq àṣà àràdìsù tá a kà síwájú. Náà ẹ jẹ́ ká tún wá lọ sọ́dọ̀ àfọwà Ibn Kathir radiyallahu ta'ala anhu nínú tàríìkù wọn, mi ò ní sọ fọ́lùmù wọn, nínú tàríìkù wọn nínú fọ́lùmù 7 ló wà kí n fi yíò ní ṣe sàdákà. Qala al-Hafiz Abu Bakr al-Bayhaqi, àfọwà tí wọ́n jáfa àgbà nínú àwọn àfọ aládìsí tí wọ́n ń jẹ́ Abubakar al-Bayhaqi, àwọn ni wọ́n sọ fún wa wípé akhbarana Nasr bun Qatada wa Abubakar al-Farisi. Àwọn àfáà wa méjèèjì Nasr bun Qatada wa Abubakar al-Farisi qala, àwọn méjèèjì sọ wípé haddathana Umar bun Matar, àfáà wa ọmọ Umaru tá a dárúkọ yìí wọ́n sọ fún wa haddathana Ibrahim bun Ali ad-Duhli, àwọn náà sọ fún wa haddathana Yahya bun Yahya, àwọn náà sọ fún wa haddathana Abu Muawiya anil A'mashi an Abi Salih. Insha Allahu ta'ala lọ́sẹ̀ tó ń bọ̀ àfáà tó ṣẹ̀ṣẹ̀ rán ọ̀rọ̀ Muawiya tó máa ń jẹ fatafata tó máa ń sọ pé al-mudir mudir kàwú kàwú, tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a wà sọ̀rọ̀ lórí ikú Muawiya, a wà dá lẹ́kọ̀ọ́ gidi tá a mú wọnú kíláàsì bid-dilalati s-sarihati thabita pẹ̀lú àwọn ẹ̀rí tó clear tó fojú hàn. Ọlọ́run ó ṣọ́ wa dọjọ́ Jímọ̀. Ẹ mọ̀ yí pé èèyàn ń sọ lọ́dọ̀ pé alhamdulillah ibnu kò sí kankan mẹ́. Bàbá wa ní LASU tí wọ́n jẹ́ first professor in Arabic, Christian ni wọ́n, Professor Ogunbi, wọ́n yẹ ṣe mùsùlùmí, the first professor in Arabic ní Nàìjíríà, Professor Ogunbi, wọ́n yẹ ṣe mùsùlùmí. Lárúbáwá ṣe wá di pé bàbá ti ń sọ Lárúbáwá àti máa wo nǹkan rárá, ó kàn gbé dè ní. Àfáà Ibn Kathir sọnù tàríkù wọn, tàríkù Ibn Kathir, wọ́n ní àfáà ọ̀rọ̀ tí mò ń sọ yìí Hafiz ibn Abubakar, Hafiz Abubakar al-Bayhaqi ni wọ́n sọ. wọ́n ní akhbarana Nasr bun Qatada wa Abubakar al-Farisi qala haddathana
أبو عمر بن مطر حدثنا إبراهيم بن علي الدهلي حدثنا يحيى بن يحيى حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن مالك لا تدو مالك قال أصبعي وأن أصاب الناس قحط ينمو أوينيا ebi pa wọ́n látara pójú ọ̀rọ̀ fi zamani Umar ibn al-Khattabi lásìkò Umar ọmọ Khattabi àdìsù kan tún nìyẹn wọ́n ládìsì qala Ibn Kathir fi akhiril hadith nígbà tí Ibn Kathir sọ àdìsì yẹn dégbẹ̀yìn wọ́n ní wa hadha isnadun sahih wọ́n ní àdìsù yóò isnadu rẹ̀ ṣe kíní o ó dá làáfíà kadhalika bẹ́ẹ̀ náà ni fil isaba tá a bá lọ katira isaba tí àfáwà Hafiz ibn Hajar tábà lọ ka volume 6 mi ò ní bá ní kí n mọ sọ péjì àmọ́ yóò tún máa dá àsìkò dúró ni ò ní jẹ́ kí n wí àwọn náà sọ kí wọ́n wá sọ fún wa wípé ìkan iná làwọn náà wípé àdìsù yẹn fẹsẹ̀ rinlẹ̀ torí pé àwọn dókítà sọ wípé gbogbo àwọn àdìsù bẹ́ẹ̀ tó bá wá àdìsù kọ̀ǹdẹ̀ ni wọ́n irú ẹ̀ làwọn tí mọ̀ ò tó tàbí tí wọ́n ka ọ̀rọ̀ ìmímọ̀ tí wọ́n ká kún irú ẹ̀ ni wọ́n gbé dání tó bá jásí pé irú ẹ̀ ni wọ́n gbé dání ìyẹn fi hàn pa aláìmọ̀kan lẹni tó gbérú ẹ̀ dání ṣe aláìmọ̀kan ní Ibn Kathir kama qala Dr. Sharafuddin ṣe aláìmọ̀kan ní àfáwà Sabaki kama qala Sharafuddin ṣe aláìmọ̀kan ní àfáwà Al-Bayhaqi kama qala Sharafuddin ṣe aláìmọ̀kan ní Ibn Hajar kama qala Sharafuddin. Astaghfirullah. Àwọn afa sọ fún wa pé lahadiri nisful ilmi tí wọ́n bá béèrè nǹkan lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ yóò bá mọ ìdajì mímọ̀ ni tó bá ní lahadiri nisful ilmi wọ́n béèrè ìbéèrè ó wá ní mi ò mọ̀ ńgbà tó mọ̀ ìdajì mímọ̀ ni ẹgbọ́n táwọn dókítà wí bóyá ẹnjìníà bóyá àwọn míì ṣẹ̀ṣẹ̀ tún wọ orí ètò bóyá kán tún gbọ́n tí táwọn dókítà sọ. orúkọ ẹni ìtọrẹwájú ẹ máa fi wọn pe Ọlọ́run pé ẹ máa fi Ànábì sallallahu alaihi wasallam tọrọ àwọn àdéhìí kọ̀ǹdẹ̀ ni wọn nínú kọjá rọ wọn pa má Ànábì sallallahu alaihi wasallam àbí àdéhìí tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní àdéhìí kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi 'inda Allahi 'azim ẹ máa fi yìí mi ẹ máa fi tọrọ tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yìí mi tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ rárá lápẹ́rù rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fọ́nù sọ pé bó la ṣe ní fọlá Ànábì tọrọ ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn ká kákọ́ kí ó gidi wọn ká kún ní tí fẹ́ wọn tó bá ti pàpè tó bá ti pé àpèjẹ rẹ̀ fún nínú ẹ̀mí wọn òun náà ni wọ́n máa jẹ́ ilé ìfún Ọlọ́run bá ló gbọ́n yẹn kò sí nínú ìlànà àwọn kẹtẹ lè fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run yàtọ̀ sísẹ rí tẹ́ẹ̀sí òun náà ni àwọn orúkọ Ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ Ọlọ́run ni walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́run làwọn orúkọ ẹni ìtọ́rẹwájú ẹ máa fi wọ́n pe Ọlọ́run wọ́n wàá mà nípa àwọn orúkọ Ọlọ́run ọ̀ máa fi pe Ọlọ́run Ọlọ́run ní kẹ́ máa fi lẹ́yìn ṣàtẹ̀gùn síwájú bẹ́ẹ̀ náà ni a tún lè tọrọ lọ́dọ̀ ẹni rí ẹni Ọlọ́run wípé kó má gbàgbé wa nínú àdúrà kó máa bá wa ládùà sọ eléyìí ọ̀tọ̀ súnà ṣùgbọ́n lẹ́ni rí ẹni Ọlọ́run èsì pé yóò jókòó kalẹ̀ yóò wá tẹ́bà tí ẹ máa gbádùn àyìn wa ká máa bá yín ṣe nítorí pé lẹ́yìn náà àmì pé kìí ṣẹni rí ni wọ́n sì lè jókòó kalẹ̀ kó ní kó máa gbádùn àwọn tó bá jẹ́ pé ìwọ bá jẹ́yàn gidi ẹnu iṣẹ́ rẹ ni wọ́n náà wà wọ́n á pàdé pẹ̀lú ẹnìkan wọ́n á ní ẹlẹ́kùn ẹrántí mi nínú àdúrà yín eléyìí kò sí tó burú mẹ́ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rí tí yín tẹ́ sí tó sì pé kò sí kárí mi mẹ́ ẹ fi ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run àdúrà yín ọgbà náà. òun náà ni a tún gbọ́ lẹ́nu àwọn dókítà ọ̀hún pé àwọn tí mímọ̀ òye ó yẹ ká wá béèrè pé ṣé mímọ̀ òye àfáwà Ali As-Sabaki tàbí mímọ̀ òye àfáwà Al-Bayhaqi tàbí mímọ̀ òye Hafiz ibn Hajar àfá àgbà nínú Islam tàbí mímọ̀ náà òye Ibn Kathir torí pé ń bẹ̀ yẹn mo máa tún mú ọ̀rọ̀ Ibn Kathir kan wá láti fi ṣe ẹ̀rí torí pé ó dà pé ó máa sáré dá a báyìí kí n sáré mú wá tá a bá lọ sínú Ibn Kathir nínú Al-Bidaya wa Nihaya mi ò ní ìdàdí sọ fọ́lùm mọ́ fi ahdathi àmì
654 lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 654 wọ́n ní wà fiha dhikiru nar wọ́n sọ̀rọ̀ iná kan allati kharaja min ard al-Hijaz iná yẹn ṣẹ́yọ láti Hijaz wá yakul the nar fi hardi dhat hajar táwọn èèyàn sọ pé ẹ wo náà nílùú tó já sí pé ìlú òkúta ni la shajarun tí ò sí igi ń bẹ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo nígbà tí wọ́n rí iná tó ṣẹ́yọ wọ́n wò pé fi ardin dhat hajarin ìlú tó já sí pé ó kún fún àpáta ni la shajarun fiha wala nabtun kò sí igi kan bẹ kò sí irúgbìn kan bẹ wa hiya ta'kulu ba'duha ba'dan bẹ́ẹ̀ náà ni iná yẹn bó ṣe ń jó lọ́tún ló ń jó lọ́sì iná yóò máa jó bẹ́ẹ̀ ó ní in lam tajid ma ta'kuluhu tí iná yẹn ò bá wá rí ní tó fẹ́ jó wa hiya tuhriku al-hijara wa tudhibuha yóò wá máa jó òkúta yóò sì máa yọ òkúta yẹn yóò máa jó tó òkúta yóò máa yọ hatta ta'uda qatini débi pé òkúta yẹn ó wá yọ yóò dàbí ẹrọ̀fọ̀ al-mablul tó jálẹ̀ wẹ́nẹ̀wẹ́nẹ́ ó ní thumma yadribu al-hawa lẹ́yìn náà láfẹ́fẹ́ ó tún wá gbé lọ yóò wá máa fẹ́ káàkiri hatta ya'uda khabth al-hadidi tí ó wá máa fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wẹ̀ẹ́ná nígbà tálágbẹ̀dẹ tó bá ń fẹ́ kiri ṣé kiri náà ni wọ́n máa pè tí n bá ṣe mistake iná tí máa jáde ń bẹ̀ àfáwa ni fallahu yaj'aluha ibratan ọlọ́run kó bá wa ṣe eléyìí ibratan ní ìkẹ́kọ̀ọ́ àti ìkọ́gbọ́n àti ìwòye lil muslimin fáwọn mùsùlùmí wa rahmatan lil alamin kó sì bá wa ṣe ní tí ó máa jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé bí muhammadin wa alihi kó bá wa wọlá anabi muhammad kó sì wọlá àwọn amalẹ́yìn rẹ̀ at-tahirin tàbáwọn aráalé rẹ̀ at-tahirina tí wọ́n jẹ́ mímọ́ alùmbẹ̀ yẹn àwọn ará alẹ́ nẹ́bì ni nínú Ibnu Kathir bí muhammadin wa alihi at-tahirin bàbá wa yìí dẹ̀ ń sọ wípé àwọn tí wọ́n mójútọ́rọ̀ mímọ́ ni wọ́n máa fi ọlá ànábì tọrọ ṣe Ibnu Kathir ò mójútọ́rọ̀ mímọ́ Bayhaqi ò mójútọ́rọ̀ mímọ́ Sabki ò mójútọ́rọ̀ mímọ́ Áfísù òun náà mójútọ́rọ̀ mímọ́ Ibn Hajar bẹ́ẹ̀ tí ń wí yìí náà jẹ́ kí n túyà kó ń bẹ̀ ká máa bá àdìsù wa lọ àfáà yìí náà sọ bẹ́ẹ̀ tá a bá lọ katira Isaba lil Hafiz Ibn Hajar wọ́n gbà pé ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ tó ṣe kí ni ọ̀rọ̀ tó lálàáfíà ni ṣàǹpé nínú làákàyè ẹlòmí yóò máa wò pé ọ̀rọ̀ táfà yìí mú wá yìí kò tí ì mú tà nábì wá ó mú àdìsí tó mú wá yìí náà ò tí ì fẹsẹ̀ rinlẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kan ti pè wọlé jọ ní pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ́lẹ̀ yìí ní ìsìn èwo ló wá determine wípé ṣó la ilaha illallah ẹ dákun nítorí ọlọ́run ẹ má jà máa lẹ́mìí àtakò fún nǹkan torí ẹni tó bá jó ní dáwà ó gbọ́dọ̀ mọ gbogbo ẹni tí ń bọ̀ tó o bá ti gbé ọ̀rọ̀ ká yóò ti rí ẹ wo bá a ti ń sọ tẹ́nìkan sọ pé ṣáà lè sọ̀rọ̀ ń pa ṣíyà ẹ wà ìmọye nǹkan míì tó ní í ṣe nínú ọ̀rọ̀ tó yẹ kalẹ̀ ó sì fẹ́ da ogbó ń tà ń sọ ọrú ó fẹ́ dàrú. naam al-a'ma at-tawassul ìfọlá ànábì tọrọ lójú ayé ànábì gan wàá gbọ́ àdìsù ànábì ẹnìkan tó fọ́ lójú ó sì fọlá ànábì tọrọ ojú rẹ̀ sì là afa mo tún kí n tó ka àdìsù yìí mo tún fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ dókítà lẹ́ẹ̀kan sí ká tó kí n tó ka àdìsù tí mo fẹ́ kà yìí mo tún fẹ́ gbọ́rọ̀ wọn ilé ẹ̀kan sí mo fẹ́ káwọn èèyàn mi tẹ̀sẹ̀ tó ń wọlé káwọn náà tún gbọ́. wọ́n fi ànábì sallallahu alaihi wasallam tọrọ àwọn àdìsì yẹn àdìsì kọ̀ǹdẹ̀ ni wọ́n nínú kọjá rọ wọn pa má nàbì sallallahu alaihi wasallam àbí àdìsì tí ò fẹsẹ̀ rinlẹ̀ nínú rẹ̀ ní àdìsì kan kọ̀ǹdẹ̀ tó lánàbì sọ pé sallallahu bijahi fa inna jahi 'inda Allahi 'azim ẹ máa fi yèmí ẹ máa fi tọrọ tẹ́ máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé yèmí tóbi lọ́dọ̀ Ọlọ́run eléyìí èyí sàdìsì tó fẹsẹ̀ rinlẹ̀ rárá tó ápérò rẹ̀ ni wọ́n á ń dìka tó fi máa jánu fánu sọ pé bóòlù àti ní fọlá ànábì tọrọ
ṣé mo pé ọ̀pọ̀lọpọ̀ wọn ká kọ́ kí ó gidi wọn ká kún bí àwọn afáwa tó ìfẹ́ sọ̀rọ̀ tó yìí bá ti pàpè ìfẹ́ inú tó àwọn bá afáwa ti ti pé sọ̀rọ̀ yìí àpèjẹ rẹ̀ fún wọn nínú ẹ̀mí wọn òun náà ni ìfẹ́ inú wọ́n máa làwọn jẹ Ibnu Kathir ń lò lórí òfin ọlọ́run bá ló gbọ́ àbí yẹn ìfẹ́ inú kò sí Bayhaqi nínú lò ìlànà àwọn nǹkan tẹ́ lè fi ìfẹ́ ṣàtẹ̀gùn inú síwájú Hafiz Ibn ọlọ́run Hajar lò yàtọ̀ sí sẹ́ẹ̀rí tẹ́ ẹ ṣe la ilaha òun náà illallah ni àwọn orúkọ ọlọ́run àtàwọn ìròyìn rẹ̀ ọlọ́run ní walillahi al-asma'ul husna fad'uhu biha tọ́lọ́run làwọn orúkọ ẹni ìtọ́rẹwà jù ẹ máa fi wọ́n pe ọlọ́run wọ́n wàá mà nípa àwọn orúkọ ọlọ́run ọ̀ máa fi pe ọlọ́run ọlọ́run ní kẹ́ máa fi lẹ́yìn ṣàtẹ̀gùn síwájú bẹ́ẹ̀ náà ni a tún lè tọrọ lọ́dọ̀ ẹni ire ẹni ọlọ́run wípé kó má gbàgbé wa nínú àdúrà kó máa bá wa ládùà sọ eléyìí ọ̀tọ̀ súnà ṣùgbọ́n lẹ́ni ire ẹni ọlọ́run èsì pé yóò jókòó kalẹ̀ yóò wá tẹ́bà tí ẹ máa gbádùn àyìn wa ká máa bá yín ṣe nítorí pé lẹ́yìn náà àmì pé kì í ṣẹni ire ni wọ́n sì lè jókòó kalẹ̀ kó ní kó máa gbádùn àwọn tó bá jẹ́ pé ìwọ bá jẹ́yàn gidi ẹnu iṣẹ́ rẹ nìwọ náà wà ẹ wá pàdé pẹ̀lú ẹnìkan ẹ wá ní ẹ dákun ẹ rántí mi nínú àdúrà yín eléyìí kò sí tó burú mbẹ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ tí yín tẹ́ sí tó ṣe pé kò sí kárí mi mbẹ ẹ fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run àdúrà yín ọgbà náà. náà adúpẹ́ lọ́dọ̀ àwọn dókítà lẹ́ẹ̀kan sí mo wá fẹ́ ka àdísù lé tí àwọn dókítà wí. naam akhraj al-Bukhari fi tarikhihi al-kabiri wa Tirmidhi fi awakhiri da'awati Imam Bukhari wọ́n mú ọ̀rọ̀ yìí wá nínú tàríkù wọn tí wọ́n ń pè ní Tarikhul Kabir ọ̀rọ̀ tí mo fẹ́ wí àdísù tí mo fẹ́ mú wáyìí wa Tirmidhi fi awakhiri da'awati àfáàwá Tirmidhi náà mú ọ̀rọ̀ yìí jáde níbi ìgbẹ̀yìn ad-da'awat fi akhiri da'awat wọ́n mú wá min jami'ihi nínú jami'u tí wọ́n náà nú àdísì tí wọ́n kó jọ wa Ibn Majah fi salatil haja Ibn Majah náà mú àdísù yìí wá níbi tí wọ́n ti sọ̀rọ̀ irun salatul haja nínú súnánù tí wọ́n náà wa Nasa'i Imam Nasa'i náà mú àdísì tí mo fẹ́ mú yìí wá fi amalil yawmi wal layla níbi tí wọ́n ti sọ iṣẹ́ téèyàn máa ń ṣe láàárọ̀ àtàlẹ́ tàbí lójúmọ́ kan wa Abu Na'im fi ma'rifati sahaba àfọwọ́ Abu Na'im àwọn náà mú ọ̀rọ̀ yìí wá níbi tí wọ́n ti sọ̀rọ̀ pé ma'rifati sahaba wal Bayhaqi àfọwọ́ Bayhaqi náà wọ́n mú ọ̀rọ̀ yìí wá fi dalailin nubuwwa níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ìtọ́ka àwọn ànábì Ọlọ́run wa ghayruhum ala ikhtilafin yasirin àwọn míì náà mú àdísì yẹn wá lórí àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ nínú bí wọ́n ti gbé ọ̀rọ̀ wọn kalẹ̀ fi ghairi mawdi'il istishhad ibi kọ́ láti máa mú yẹn wá ẹ wá máa gbọ́ àdísù tí mo fẹ́ kóòtì sọ ahahu jama'atun minal hufadhi àwọn ọ̀pọ̀ àwọn afá aládìsì wọ́n gbà pa dísì yẹn lálàáfíà lára àwọn tí wọ́n gbà pọ̀ lálàáfíà minhum Tirmidhi Imam Tirmidhi gbà bẹ́ẹ̀ wa Ibn Khuzaymah Ibn Khuzaymah gbà pọ̀ lálàáfíà wa Ibn Hibban gbà bẹ́ẹ̀ wal Hakimu gbà bẹ́ẹ̀ wa Tabarani gbà bẹ́ẹ̀ wa Abu Na'im ìyẹn náà gbà bẹ́ẹ̀ wal Bayhaqi wọ́n gbà bẹ́ẹ̀ wal Mandiri wọ́n gbà bẹ́ẹ̀ wa Nawawi wọ́n gbà bẹ́ẹ̀ wa Ibn Hajar ẹ̀dákùnbó làfà aládìsí kù sí i. láwọn tẹ́ ẹ fẹ́ sọ pé wọ́n nímọ̀ nípa hadith wa Ibn Hajar wọ́n gbà pọ̀ lálàáfíà bẹ́ẹ̀ náà ni wal Haythami wọ́n gbà pọ̀ lálàáfíà wa Sayuti wọ́n gbà pọ̀ lálàáfíà wa ghayruhum àtàwọn àfáà míì tó yẹ pé táyé bá wà ní billahil azimi àtúmọ̀ dárúkọ wọn kódà lára àwọn àfáà tí wọ́n gbà pọ̀ lálàáfíà ní Sheikhul Alabi tí wọ́n gbà pé hadithu a'ma hadithun sahih hadithu arákùnrin afọ́jú yẹn hadithu lálàáfíà ni ẹ wá gbọ́ mo rí pé àwọn èèyàn ò fẹ́ gbọ́ hadithu náà nísìnyí ẹ wá gbọ́ hadithu ọ̀hún ani Uthman ibn Hanif látẹnu Uthman ọmọ Hanif tàbí kápẹ́ ní ibn Hunayf radiyallahu anhu ìyọ́nú Ọlọ́run kó máa bá òun ló sọ̀rọ̀ yìí pé anna rajulan dariran ata nabiyya sallallahu alayhi wa sallam ó lárakùnrin kan tí ò ríran ìnira ojú bá ó wá bá anabi Muhammad sallallahu alayhi wa sallam faqala ud'u Allaha li an yu'afiyani bá mi bẹ̀ Ọlọ́run k'Ọlọ́run wò mí sàn kó fún mi lálàáfíà faqala anabi wa sọ fún pé in shi'ta akhartu dhalika wa huwa khayrun tó o bá fẹ́ kí n fi ìbẹ́ lọ́wọ́n bá ní lọ́ra fún ọ olóore bẹ́ẹ̀
tó bẹ́ẹ̀ ká tiẹ̀ fi ọ́ lẹ̀ bẹ́ẹ̀ wá in shi'ta da'awtu tó bá sì ní tó fẹ́ ni kí n bẹ́ẹ̀ pé ọlọ́run da'awtu ń bọ̀ pé sàhábà yẹn ní fad'uhu dákun bá mi pè é qal lànàbí bá sọ wípé àfáàní ànífù wá ní amarahu an yatawaddaha ànábì wá pàṣẹ fún pé kó lọ ṣàlùwàlá fayusinu uduhahu pé kó dẹ̀ ṣe àlùwàlá ní kó ṣe kí ni o kó ṣe dáadáa wa yusalli rak'ataini tó bá wá ṣàlùwàlá yẹn tán kó wá lọ ṣe náfìlà rákà méjì wa yad'u bi hadha ad-du'a kó wá lọ ka àdúà yìí kí làdúà náà kó lọ sọ yìí pé Allahumma inni as'aluka wa tawajjahu ilayka binabiyyika Muhammadin nabiyyi rahmati ya Muhammadu inni tawajjahtu bika ila rabbi fi hajati hadhihi fataqdi li Allahumma shafi'hu fiya wa shafi'ni fihi. Ẹ wá gbọ́ túmọ̀ àdúrà yìí Ànábì ní wá sọ pé Allahumma ìrẹ́ Ọlọ́run inni as'aluka mò ń bẹ̀ ọ́ wa atawajjahu ilayka mo sì ń dájú kọ́ bí nabiyyika Muhammadin pé kó wọlá ànábì rẹ̀ Muhammad ẹ tún gba ẹgbọ́rọ̀ o Allahumma ìrẹ́ Ọlọ́run inni as'aluka mò ń bẹ̀ ọ́ ni o wa atawajjahu ilayka bí nabiyyika Muhammadin mo sì tún dájú kọ́ mo ń fọlá ànábì rẹ̀ Muhammad mo fi ń bẹ̀ ọ́ ànábì ni mo fi bẹ̀ ọ́ nabiyyi rahmatin ànábì aláàánú ya Muhammad ìrẹ́ Muhammad inni tawajjahtu bika ila rabbi mo ń fi ọ́ láti fi ọ́ ṣàkàsọ̀ sọ́lọ́wọ́n bá mi mo ń fi ọ́ bẹ̀ Ọlọ́run fi ajati lórí bùkátà mi lórí ìnira tí ń kọlù mí lórí ojú mi tí ò ríran yìí fataqdili kọ́lọ́ ń dákun kó bá mi gba bùkátà náà kó sì gbàdúrà náà kó bá mi yanjú ẹ Allahumma ìrẹ́ Ọlọ́run shafi'uhu fiyya wọlé ànábì yẹn dá mi lóhùn wo ìṣìpẹ̀ ànábì yẹn mẹ́mi lára wa shafi'ni fihi kó bá mi wọ ọlá rẹ̀ kó sì pẹ̀ mí wọlé ànábì mẹ́mi lára kó gbàdúrà mi wọlé pé mò ń fa ànábì bẹ̀ ọ́ dákun gbàdúrà mi faqala Uthman ibn Hanif Usman ọmọ Hanif wá sọ wípé fawallahi mo fọlọ́wọ́n bá mi búra fawallahi mo fọlọ́wọ́n bá búra ma tafarrakna àti ìtúká láàrin pẹ́ni nílọ ó lọ ọbẹ̀ lọ́hùn ó lọ sọ́ńtà níbi ní kò wí ni ó ní wàtọ́lá bínú al-hadith torí pé à ń sọ̀rọ̀ tó pọ̀ hatta dakhala alayhi ar-rajul lárakùnrin ní bá wọlé tó wá ka annahu lam yakun bihi dararun bí ìgbà tó ju òfòrí ka yombo anna Muhammad mi ò rí tí ẹ lórí àsàlátù kan tí ẹ kan lè bá mi jù sí sallallahu alayhi wa sallam wọ́n ní tó bá ti ń kẹ́ Muhammad rẹ̀ ní gbòòrò Madina mayomi ilẹ̀ láìkẹ́ rọ̀bì Ọlọ́run mayomi ilẹ̀ láìkẹ́ rọ̀bì Ọlọ́run tó bá ti ń kẹ́ Muhammad rẹ̀ ní gbòòrò Madina mayomi ilẹ̀ láìkẹ́ rọ̀bì Ọlọ́run ká sọ pé mayọ̀ wálẹ̀ láìkẹ́ rọ̀bì Ọlọ́run mayọ̀ wálẹ̀ láìkẹ́ rọ̀bì Ọlọ́run tó bá ti ń kẹ́ Muhammad rẹ̀ ní gbòòrò Madina mayọ̀ wálẹ̀ láìkẹ́ rọ̀bì Ọlọ́run. Uthmanu ní ma tafarrakna àti ìtúká torí pé tọ́lá bí nàlẹ́ àdísù ọ̀rọ̀ tá à ń sọ pọ̀ asọ̀rọ̀ díẹ̀ ń bẹ hatta dakhala alayhi rajulu títí tárakùnrin yẹn tó fi wọlé tó ànábì tó wá bá wa ń bẹ ka annahu lam yakun bihi dararun qattun bí ìgbà tí nira kankan ò kọ lórí bí ìgbà tí ò fọ́ lójú rí sallallahu alayhi wa sallam bàbá kẹ́ Muhammad o
bá wa kẹ́ Muhammad bá wa kẹ́ Muhammad o bá wa kẹ́ Muhammad Muhammadu Ali Mustafa bá wa kẹ́ Muhammad bá wa kẹ́ Muhammad bá wa kẹ́ Muhammad Muhammadu ọmọ Amina bá wa kẹ́ Muhammad. Ọlọ́run bá wa kí Ànábì Muhammad kó wọlé apá wa náà ń tọrọ kẹfà nẹ́bí Ọlọ́run dákun síjú àánú wà wá náà o kó o ṣe dáadáa fún wa o kó o wá ràn wá lọ́wọ́ o. Àdísù yìí àwọn afáwa lọ́wọ́ wa bọ̀ wọ́n ní àdísù du'a il haja àdísù tó sọ̀rọ̀ lórí ìbíyà bùkátà yìí la yakhtassu bi zamanihi sallallahu alayhi wa sallam kò dúró lórí àsìkò ànẹ́bì nìkan. Wọ́n ní wa hadha tawassulu bihi eléyìí náà ló ń túmọ̀ sí pé alẹ́ fọlá rẹ̀ tọrọ wà ní dáhù ba'da wafatihi alẹ́ dárúkọ ànábì lẹ́yìn tó ti kú ká fi bẹ Ọlọ́run. Ó ní wà amalu mutawarithun bayna sahaba eléyìí náà ní ìṣesí táwọn èèyàn jogún lọ́dọ̀ àwọn sahaba bó ṣe wà láàrin àwọn sahaba nìyẹn. Ibnu Taymiyyah ló dé ló yí padà òun ló gbé bídíà yẹn bídíà tó adami tawassul Ibnu Taymiyyah ló gbé dé gẹ́gẹ́ bí àfáwà Sábùkí ṣe wí pé lam yunkiru ahadun min al-adyani fi zamanin min al-azmani hatta jaha Ibnu Taymiyyah wa takallama bidhalika òun ló wá sọ̀rọ̀ lórí ẹ̀ wa yulbisu ala du'afa al-aghmari ló wá dá ọ̀rọ̀ rú máwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan àwọn ọ̀lẹ àwọn tí ò lè katira tó nǹkan kọjá kan sọ̀rọ̀ pẹ̀lú ròrí ló wá kó bá wọn. àfáàní mutawarithun bayna sahaba eléyìí náà ní ń taari ogún tó wà láàrin àwọn sahaba wa qad akhraja hadha al-hadithu hadithu yìí wọ́n mú wá al-marfu'u wal-mawquf kódà wọ́n mú wá ní marfu léyìí tó ní í ṣe pẹ̀lú ànábì wọ́n tún mú wá ní mawqufu pàápàá lọ́dọ̀ àfáwà Tabarani nínú mahajimu wọn mẹ́tẹ̀ẹ̀ta wá sọ ahawu wọ́n sì ló lálàáfíà. Qala Allahu tabaraka wa ta'ala Ọlọ́run fúnra rẹ̀ wá sọ fún wa pé ayyuhal ladhina amanu taqullaha wabtagu ilayhil wasilata ó ní ayyuhal ladhina amanu mo pè yín tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run taqullaha ẹ páyà Ọlọ́run wabtagu ilayhil wasilata ó yẹ ẹ máa wá akasọ̀ ẹ wá akasọ̀ ẹ wá àtẹ̀gùn sọ́lọ́hun lára bí àtẹ̀gùn yẹn làwọn kan ti gbọ́ pé èèyàn lè fi iṣẹ́ eré tẹ́ èèyàn ṣe ẹ dákun ṣé iṣẹ́ eré èèyàn lè jọyàn lójú. gbogbo àwọn èèyàn rí iṣẹ́ wọn ìjọ wọn lójú o wọ́n máa lérò pé àkúmọ̀ bọ́lọ̀ ń gbà àbí ògbá ni o. gbogbo ohun táwọn sheikh Zughlai ṣàfikà yẹn ó wà ní Sahih Bukhari pé a lè fi wọn bẹ lọ́hùn ká lo orúkọ Ọlọ́hun walillahil asmaul husna fad'uhu biha Ọlọ́hun sọ bẹ́ẹ̀ pé ká fà wọn kọ́ òun pé òun àmọ́ Ọlọ́hun ò ní ká má fọlá Ànábì tọrọ nígbà tá a bá lo àwọn ọkọ̀ òun. wọ́n sì ní ká lo nínú àdúà táwọn Ànábì Ọlọ́hun ọba ṣe kalẹ̀ ká tún wá lò nínú àwọn iṣẹ́ eré wa tàbí ká lọ bí èèyàn eré kan kó ṣàdúà fún wa gbogbo ẹ̀ náà ní bẹ delilun ìtọ́kalẹ̀lẹ̀ ala jawasi tawassul kó lẹ́tọ̀ọ́ káfọ́lá Ànábì tọrọ hadithu man qala hadithu ẹni ó sọ wípé hadithu kan tó rẹ o tó ń já hadithu tawassul ó ní idha kharaja ila al-masjid nígbà tí àti ènìyàn bá ń jáde lọ sí mọ́ṣáláṣí la ilaha illallah kai oyi lilo wọn jẹ ọ̀gbẹ́ni sáré mo fi ní ọrí ebi náà ẹsẹ ní tẹ̀lé ló máa yọ ìlú náà.
wàhálà wa ó dá ọjọ́ ó dúró pa síbẹ̀ kò mẹ́ni kankan lẹ̀ dàbí kí ni òkú ti padà. ṣé wọ́n lè continue báyìí. So we'll stop. We'll stop. We'll be live here. Down already. Go ahead there. Go ahead there. What are you on there? They want to go to the